mú kókó àkọ́kọ́ tó jáde lọ́wọ́ tèmi fún ti tàárọ̀ yìí kókó yìí òun náà ló wá o láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ti sọ̀rọ̀ léde tí wọ́n jẹ́ ó di mímọ̀ wípé àjọ EFCC ICPC á gbé wọn kalẹ̀ láti máa kojú àwọn ẹgbẹ́ alátakò gẹ́gẹ́ bí àwọn kan bí wọ́n ti ń wí ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ̀ròyìn ọ̀hún. lórí ọ̀rọ̀ ìjọba àpapọ̀ tó mẹ́nu báwọn jẹ́kẹ́mi náà lọ sí ọ̀dọ̀ ìjọba àpapọ̀ o ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fohùn léde báyìí wípé ọ̀la ọjọ́ ẹtì yóò jẹ́ ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti sàmì àyájọ́ ọjọ́ ìbí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ìwé ìròyìn The Nation ló dì í jáde. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló wà tí ìròyìn sì ti jáde tó sì ń jó di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú PDP àwọn gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP náà ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀ léde látàrí ìpàdé gbogbogbò eléyìí tí ó wáyé nínú ẹgbẹ́ òṣèlú náà nílùú Ìbàdàn olúùlú ìpínlẹ̀ Ọ̀yọ́ láìpẹ́ jọjọ ọ̀rọ̀ wo ni ẹ sọ tá a bá dénú ìròyìn á mọ̀ ká. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló fẹjú sí o kọ́lọ́run gbà wá arábìnrin kan rèé o tí ó rí ọmọ tuntun tó bí fúnra rẹ̀ ó rí mọ́lẹ̀ o ní iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n bá fi páńpẹ́ ọba gbé ìlú wo ni ìpínlẹ̀ wo ni kí ló rí lọ́bẹ̀ tó fi wá rọwọ́ ẹ ó gbọ́ ìwé ìròyìn Punch lójú síta. nínú ìwé ìròyìn Vanguard náà ni mo ti fẹ́ mú ìròyìn eléyìí níbẹ̀ ni ìròyìn ti gbé o láti iléeṣẹ́ ọlọ́pàá kan ló mọ̀ ti sọ̀rọ̀ léde tí wọ́n jẹ́ ó di mímọ̀ wípé ẹ̀yin obìnrin eléyìí tí ẹ máa ń gba owó pé ẹ yọjú sọ́kùnrin tẹ́ gbowó ọkọ̀ lọ́wọ́ wọn transport fare tẹ́ ẹ̀ ní lọ. wọ́n ti ṣe fún ọ rí. wọ́n ní ẹ̀sùn rẹ̀ lábẹ́ òfin èèyàn padà sun ẹ̀wọ̀n èwo ni wọ́n ti ṣe fún mi rí sójú tí ẹ ò tí ì rí kó sọ pé tí ó lójú òun ò rí rí. dúró ṣé ọkùnrin tí wọ́n bá gba owó ọkọ̀ lọ́wọ́ rẹ̀ tàbí owó ọ̀kadà tí ọba wa wọn ṣé yọ àmọ́ ìjọ lọ́dọ̀ àwọn ọlọ́pàá ni. dáadáa. wípé tó àǹtí kínní o. ó gbowó kò wá. ó gbowó kò wá. dáadáa ó lófin inú mo láì ọdún àwa ti kúrò ní agbọnú bẹ̀rùn àti Ọlọ́run ti jáwọ́ fàdúgbò yẹn lẹ̀ ṣùgbọ́n fún àwọn on behalf of àwọn ọkùnrin tí ń bọ̀ lọ́nà tó ní wọn náà sì ń rí ìròyìn tó dùn mọ́ àwọn kọ́mí irú yín nígbà kan rí. àwọn kọ́mí irú wa gbà kan rí. wọ́n ròyìn rẹ̀ ìròyìn rẹ̀ tó kàn mí lọ wọ́n ròyìn. pẹ́ẹ́ni Ọlọ́run ló ní. ọjọ́ tí mo kọ́kọ́ tẹ Ìbàdàn. dáadáa ládùúgbò yín. ládùúgbò bo. mo bá tún tẹ ọkọ̀ létí lọ Òṣogbo. wọ́n ní ìgbà tí irùngbọ̀n rẹ̀ ti ṣẹ̀ṣẹ̀ ń jáde bọ̀ wá. ọlọ́ngbọ́ àwọn ọmọbìnrin dáhẹ́ wọ́n ní tọ́bẹ̀ ìtọ́rọra gbójú sókè báyìí bójú rẹ̀ wọ́n rí ni o bí irùngbọ̀n tí ń kọ́ ìlú yìí ni wọ́n rí ni o wọ́n sàmọ́ sátẹ̀lé ọ ni. ó dáa mo ti gbọ́ ó ti tó pa máìkì ó ti yé mi. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti gbá ọkùnrin kan sí gbàgà o wọ́n sì dá ẹjọ́ ní iwájú adájọ́ wípé kó lọ fi ẹ̀wọ̀n ọdún 3 kó lọ fi jura o kí ló jí gbé iṣu ni wọ́n mà ló jí gbé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Zamfara òun náà ni wọ́n mà ti sọ̀rọ̀ jáde wọ́n ní Marafata ń wò yìí ajá tí ò léyìn ni ó kàn ń gbó lásán ni wọ́n ní àìsàn tí máa ń ṣe àwọn ogbóhùn ó tún dá láàmú dementia òun náà ni wọ́n sọ ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló sọ̀rọ̀ ọ̀hún. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló sì tún fẹjú sí Ọ̀nìrìṣà Ọ̀jájá kejì ló ti ń pe amọ̀ báyìí láti ṣe àyájọ́ ọdún 10 tí bàbá òun tó gorípò àwọn baba ńlá bàbá rẹ̀. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà mo wà níbẹ̀ ni ààrẹ Bọ́lá Tinubu ti ń jẹ́ ó di mímọ̀ wípé ǹjẹ́ yín mọ̀ wípé 2,100 1,009 òun náà ni mo bá owó dọ́là owó náírà sí dọ́là kan lórílẹ̀‐èdè yìí kó tó di pé mo goróyè ṣùgbọ́n lásìkò tá a wà yìí ó ti dín ní ẹgbẹ̀rún kan ó lé ní 500 eléyìí tí wọ́n ra dọ́là báyìí ìwé ìròyìn Nigerian Tribune òun náà lọ́kọ́ o. nínú ìwé ìròyìn Punch náà ni mo rí ìròyìn títí ọwọ́ mi yé o àwọn kọngilá àwọn agbaṣẹ́ṣe ni wọ́n ti ṣe ìfẹ̀hónúhàn o
lórí àwọn owó tí ìjọba àpapọ̀ kọ̀ láti san fún wọn tí iye owó ọ̀hún tó tírílíọ̀nù 4 náírà. ìwé ìròyìn punch lójú síta. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí wà níbẹ̀ ni ẹgbẹ́ òṣèlú PDP náà ni wọ́n ti kọjú ọ̀rọ̀ sí ìkọlù eléyìí tí ó wáyé ní Ṣàgàrí. wọ́n wá rọ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Sokoto láti gbé ìgbésẹ̀ tí ó yá lójú ọ̀gán láti kojú àwọn ìṣòro bẹ́ẹ̀. ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ̀ròyìn náà. lórí ebi ọ̀pàgbà fọwọ́mẹ́kẹ́ ṣe bí ebi kì í wọnú kí ọ̀rọ̀ míì kó wọ̀ ọ́. ìjọba orílẹ̀-èdè USA ni wọ́n ti bu ọwọ́ lu owó kan tí kò dín ní mílíọ̀nù 22 ó tún lé ọwọ́ 5 owó ilẹ̀ òkèrè fún orílẹ̀-èdè Nàìjíríà láti wá ojútùú àti ọ̀nà àbáyọ sí bí ebi bó ṣe ń pa púpọ̀ ìdílé. ìwé ìròyìn Vanguard ló fà á jáde. nínú ìwé ìròyìn Vanguard ọ̀hún náà ni ìròyìn eléyìí ló ti jáde o. níbẹ̀ ni ọ̀rọ̀ ti jáde tí wọ́n sì ti ń jó di mímọ̀ wípé arákùnrin kan ẹni 30 ọdún òun náà ni wọ́n mọ̀ rí tó jẹ́ pé ó ti gbẹ̀mí ẹni ọdún 35 tó sì jẹ́ pé ẹ̀yà ara ẹni ọ̀hún ó kó sínú amúlétutù yẹn ẹ̀rọ amómitutù deep freezer wọ́n ní ni ó so gbogbo àwọn ara kọ́lọ́hún kó ṣàánú. ìwé ìròyìn Nigerian Tribune ìwé ìròyìn Vanguard òun náà ló kọ ìròyìn ọ̀hún kọ́lọ́hún ṣàánú ẹni ni o. àmì o níbi à ń wá ọ̀là káàkiri. ó ti wá lágbára báyìí. ọ̀rẹ́ bò ń rìn lọ ọmọ fura o. ẹnìkan ò ṣe é finú tán mọ́. ibi tó o bá ẹni tó o bá tọkàn rí o bá ṣe kinní sí mọ́ débẹ̀ má wà lọ lé ó ti ṣòro. àwọn ọmọbìnrin gan ni kan ṣọ́ra. ó pọ̀. ọkùnrin náà sì ṣọ́ra lọ́wọ́ àwọn ọmọbìnrin. torí vice versa ni. ṣe ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn obìnrin náà. ó jókòó. ó mọ̀ pé ẹ̀yin ti rí ìrírí ìrírí mélòó lèmi rí. ìròyìn ti jẹ́ ìmọ̀ oríṣiríṣi nǹkan. Ọlọ́run ìròyìn náà lẹ́sùn mọ̀. ìròyìn ni. èmi eléyìí mi ò láǹfààní láti lọ sí ilé ẹ̀kọ́ UI. ta ló sọ̀rọ̀ yìí? Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn bàbá fohùn lédè o. Insight Ọ̀yọ́ ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà tí Jibrin tó ti ń jó di mímọ̀ wípé kò sí nǹkan kan eléyìí tó lè dá Tinubu lọ́wọ́ kọ́ láti tún jáwé olúborí lọ́dún 2027. Jibrin òun náà ló sọ̀rọ̀ òun ìwé ìròyìn Vanguard òun náà ló sì kọ o. àwọn ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Kebbi ni wọ́n ti ń gbìyànjú tí wọ́n ti ń ṣe kùkù kẹ̀kẹ́ báyìí láti ṣe ètò ìdìbò sí ìjọba ìbílẹ̀ wọn o. ìwé ìròyìn Punch ló punch ẹ̀ síta. èmi ò sí lára àwọn tí ń kóra àwọn jọ tí ń sọ pé àwọn fẹ́ lé Bọ́lá Tinubu kúrò lóróyè. Adi Sirika òun ló sọ̀rọ̀ ọ̀hún ìwé ìròyìn Vanguard òun náà ló sì kọ. tó àwọn kókó yìí àti kókó míì bó bá ti ń bọ́ lẹ̀pọ̀ bí àpò ìyèrè tó ń bọ́ lẹ̀pọ̀ bí àpò ẹ̀wà ni a ó máa mọ wá sí etí ìgbọ́ yín ká sì jẹ́ kẹ́ máa mọ̀ bó ṣe ń lọ. tìyẹn ni wípé ẹ má yí kúrò ní ìkànnì wa níbí. bẹ́ẹ̀ni. ohun gbogbo tẹ́ ẹ fẹ́ ojú kan ló wà o. sórinrin ń bẹ lọ́dọ̀ wa. ètò ni tó jẹ etí ní gbèsè ń bẹ lọ́dọ̀ wa. ètò tá a gbọ́ tá a fi rẹ́rìn kéékèèké ń bẹ níbí o. bẹ́ẹ̀ sì ni oríṣiríṣi àṣàyàn ọ̀rọ̀ àti ìmọ̀ràn ìdílé fẹ́ kọ́ ìdílé fẹ́ gbọ́ ẹ máa yí sí ìkànnì wa níbí. ewé fara alẹ́ ewé fara oko. àwọn tí wọ́n sì ti yí sí ọ̀dọ̀ wa ẹ má yí kúrò níbẹ̀ o. ẹ dúró tì wá bí ká ṣe ọrùn. à ń kí yín láàárọ̀ yìí wípé ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ àtúnkù àjísòde lónìí ọjọ́ 4 oṣù kẹsàn-án ọdún 2025 láṣẹ Ìdùmarè ọjọ́ òní kò ní jẹ́ ọjọ́ tí a lò mọ́ ní òkè èèpẹ̀ jẹ́ àwa yóò gbé ojú wa sórí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ wa yóò ti wá ìrànlọ́wọ́ wa yóò ti ọwọ́ Ọlọ́run wá tí ó dá ọ̀run wọn àti ayé wọn kì yóò jẹ́ kí ẹsẹ̀ wa kí ó yẹ̀ ẹni tó ń pa wá mọ́ kì í tó gbé bẹ́ẹ̀ ni ẹni tó ń pa Ísírẹ́lì mọ́ kì í tó gbé o ẹni tó ń pa gbogbo etí tó ń gbọ́ wa àtàwa náà mọ́ kì í sùn bẹ́ẹ̀ ni kì í tó gbé Olúwa yóò sì rán ìrànlọ́wọ́ sí wa ẹ káàárọ̀ láàárọ̀ yìí ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ojúmọ́mọ́ olówó gbówó oníkẹ̀kẹ́ òwú gbé kẹ̀kẹ́ òwú alágàdá ogun gbé àgàdá ogun àtúntì fìdí kalẹ̀ sórí àga èdè láti mú ìròyìn àjẹmọ́náwá fún yín lónìí yìí ogun ó délé kò délé oroko kò dóko ó tó kó oroko dóko òrókòtò kò ní jẹ́ tiyín kò ní jẹ́ tiwa àṣẹ ń tẹ̀dùmarè bẹ́ẹ̀ ni yóò rí ọ̀la aláhùlá wàlá kò hàtà ìlà bìlà ilẹ̀ azim abẹ́rẹ́ kéré
Adégbìtẹ́ lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. ẹ káàárọ̀ o, ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ o ní gbogbo ibi táfẹ́fẹ́ kan nìyí tó bá ń fẹ́ dé jákèjádò orílẹ̀-èdè àgbáńlá ayé akínkàbọ̀ sórí akọ̀tun ètò eléyìí tí a pè ní àjímúná ròyìn. àjímúná náà la pè é tó bá ti di òórọ̀ ojoojúmọ́ báyìí náà lẹ́yìn náà máa ń bá wa pàdé nítorí pé yín ní ìgbàgbọ́ nínú wa wípé ìròyìn eléyìí tó jófegè ẹ̀ ní gbọ́ iná ló jẹ́ kẹ́yìn ó ní ìgbàgbọ́ nínú wa náà wá nígbàgbọ́ nínú yín wípé yín náà ti wà ń bẹ̀ tẹ́yìn náà yóò sì bá wa gbọ́ ò ní ti gbígbọ́ tààrà. Ọlánrewájú Álímì ló kọ tèmi ò tó bá wá tó àákò eléyìí tí ẹ dá ṣètò ìta àbákà òun náà ní kẹ́ ẹ bá wa dá sí ìta ẹ bá gbọ́ ẹ má bá wa dá sí o bí ó ṣe àní dára wà lágara káwọnú ìròyìn ọ̀hún ẹ kú kalẹ̀. ẹ kú kalẹ̀ o. tó kí n wọlé láti ọ̀dọ̀ mi níbí nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn yìí ló ti lu fóòsì ìgboro ayé tí ó sì ń ṣàlàyé ní pẹ̀lẹ́kùtù wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti kéde o pé ọ̀la ọjọ́ ẹtì yóò jẹ́ ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti sàmì àyájọ́ ọjọ́ ìbí Ànábì Muhammad sallallahu alaihi wasallam. ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fi ohùn síta o wípé àwọn yọ ọ̀la kalẹ̀ fún gbogbo àwọn òṣìṣẹ́ láti gbélé wọn kí wọ́n ó sì sinmi. Èyí kò ṣẹ̀yìn àyájọ́ ọjọ́ ìbí Ànábì Muhammad èyí tí wọ́n fi sọrí tọdún 2025. ọ̀rọ̀ náà ló jáde láti ọ̀dọ̀ mínísítà tó ń rí sí ọ̀rọ̀ àyíká àti nǹkan tó ń lọ láàrin ìlú, èyí tí ọ̀rọ̀ náà tó gba tètè ọwọ́ akọ̀wé àgbà fún iléeṣẹ́ náà ìyẹn dókítà Magdalene Ajani. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ kó di mímọ̀ wípé ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti bá gbogbo àwọn ẹlẹ́sìn mùsùlùmí dáwọ́ ìdùnnú tí wọ́n sì kí wọn kú oríire wípé Ọlọ́run ọba Allah ó tún jẹ́ kí wọ́n wà láyé wà láàyè dé àsìkò yìí láti tún fi ojúṣe yẹ àtàrí àyájọ́ ọjọ́ ìbí Ànábì Muhammad. Nínú ọ̀rọ̀ ìjọba àpapọ̀ wọ́n ké sí àwọn ẹlẹ́sìn mùsùlùmí kí wọ́n gba ìfẹ́ láàyè bẹ́ẹ̀ ni kí wọ́n gba ìbágbépọ̀ ọmọnìyàn yìí tí kò ní sí gbódòun rósọ tàbí fàákájà tí kò ní mú lọ́wọ́. Bẹ́ẹ̀ kí wọ́n dọ̀rẹ́ pọ̀ pẹ̀lú ẹlẹ́sìn gbogbo kí wọ́n sì fi gbogbo ìgbà wá ìṣọ̀kan àti ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lo àsìkò ọjọ́ ìbí Ànábì Muhammad ọ̀hún láti fi gbàdúrà fún ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà, ìdúródédé ètò ààbò àti ìṣọ̀kan tó fẹsẹ̀ rinlẹ̀ kí afẹ́fẹ́ àlàáfíà kó sì máa fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ní gbogbo kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ìjọba àpapọ̀ tó fi léde. ẹ fẹ́ wò ó ìwé ìròyìn The Nation ló dì í jáde ẹ lè mú kẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí wà níbẹ̀ ni àjọ EFCC ICPC òun náà níjọba àpapọ̀ ti ń jẹ́ ó di mímọ̀ wípé kìí ṣe pé àwọn ń lò wọ́n fún ẹgbẹ́ alátakò bí kò ṣe pé iṣẹ́ eléyìí tí wọ́n gbé fún wọn òun náà ni wọ́n ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà. Mínísítà fún ètò ìròyìn ìfiléde àti ìlanilọ́yẹ̀ ní orílẹ̀‐èdè wa Nàìjíríà Muhammad Idris òun náà ló mọ̀ ti sọ̀rọ̀ tó ń jẹ́ ó di mímọ̀ wípé bí àwọn kan bí wọ́n ṣe ń gbé wípé níṣe ni ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu òun náà ni wọ́n ń lo àjọ ICPC pẹ̀lú àjọ EFCC gẹ́gẹ́ bí irinṣẹ́ láti jà tako ẹgbẹ́ alátakò orílẹ̀-èdè Nàìjíríà. wọ́n ní kò sí ń tọ́jọ́ ó sọ̀rọ̀ níbi ètò kan ibi tí àjọ ICPC tí wọ́n gbé kalẹ̀ yẹn nílùú Àbújá látàrí bí wọ́n ṣe ń jókòó bó o ní àjẹbánu àjẹrákábá yóò ṣe dohun ìgbàgbé lórílẹ̀‐èdè Nàìjíríà. àjọ ICPC ọ̀hún òun náà ní ẹ̀ sọ̀rọ̀ Independent Corrupt Practices and Other Related Offences Commission òun náà ní ẹ̀ sọ̀rọ̀ tí wọ́n sì ń jẹ́ ó di mímọ̀ wípé ẹ wo gbogbo ìgbésẹ̀ eléyìí tí àwọn àjọ ọ̀hún tí wọ́n ń gbé lórílẹ̀‐èdè Nàìjíríà òun náà ní bí àjọ EFCC pẹ̀lú àjọ ICPC bí wọ́n ṣe jẹ́ kí gbogbo à ń jẹ àjẹbánu àjẹrákábá fífi ẹ̀yìn kan owó orílẹ̀-èdè Nàìjíríà lọ sílẹ̀ òkèrè bí ó ṣe di ohun ìgbàgbé gẹ́gẹ́ bí àwọn kan bí wọ́n ti wá ń nàka láàbì ìyẹn sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà wípé níṣe ni ààrẹ ló dúró ní abẹ́ pé òun làárẹ̀ orílẹ̀-èdè yìí tó wá ń tako àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ alátakò nígbàtí Idris tí ó mọ̀ béèrè ó ní tá a bá béèrè tá a bá bí ni ẹgbẹ́ o kí ni àjọ ICPC
kí náà wà fún ṣé bí kájà fún àjẹbánu àjẹrákábá ni àjọ EFCC ńkọ́ ìtàn náà wà fún òun náà ni kí wọ́n mójútó àwọn tí wọ́n fẹ́ mọ̀ sówó òlu mọ̀kùmọ̀kù nígbà tẹ́ wá ń sọ̀rọ̀ ìgbà tẹ́yìn ọ́ sọ̀rọ̀ tẹ́ lanu tí ọ̀rọ̀ kò sí lẹ́nu ìtẹ́ ẹ̀sọ́ náà ni pé níṣe ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà níṣe ni wọ́n ń lo àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n mójútó ọ̀nà láti jẹ́ kí àjẹbánu kó dohun ìgbàgbé lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n wá ń lò ó sí ẹgbẹ́ alátakò rárá o kò sí ń tọ́jọ́ nítorí pé ẹni ó bá ṣẹ̀ òun náà ni ọba gẹ́ka rẹ̀ ìka tó bá sì ṣẹ̀ òun náà sì lọ́ba gé o bí ó ṣe gbogbo ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ ọ̀hún wípé àjọ ICPC níṣe ni ó ń ṣiṣẹ́ fún ìjọba àpapọ̀ àbí àjọ EFCC ó ń ṣiṣẹ́ fún ìjọba àpapọ̀ ó ní kò sí ń tọ́jọ́ ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch ni ìròyìn eléyìí ló ti jáde wá o ẹ má ṣì mí gbọ́ ẹ̀yin ará ìlú pàápàá jùlọ ẹ̀yin olùgbé ìpínlẹ̀ Èkó ẹ má ṣe ṣì mí gbọ́ o ilẹ̀ Yorùbá ní ìpínlẹ̀ Èkó kì í ṣe fún àwọn ẹlẹ́yà míì tàbí wípé ẹ̀yà míì ló ní ìpínlẹ̀ Èkó ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Bàwálà òun ni ó fohùn léde o ẹnìkan tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ìròyìn fún ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n pe orúkọ rẹ̀ ní Daniel Bàwálà ni ó ti jẹ́ kí ọ̀rọ̀ yìí kó di mímọ̀ lórí oríṣiríṣi fàákájà àti ọ̀rọ̀ tí ó ń lọ ní ìgboro ayé tó ti dà bí ọ̀rọ̀ n ò fẹ́ kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe rí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni nínú ọ̀rọ̀ tí arákùnrin ọ̀hún tó sọ nígbà tó ń kópa níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ti ṣe ní orí Arise TV nínú ọ̀rọ̀ rẹ̀ ni ẹni náà tó ń jẹ́ Daniel Bàwálà ni ó ti jẹ́ kó di mímọ̀ wípé ọ̀rọ̀ tí òun sọ àwọn ènìyàn wọ́n sin òun gbọ́ ni o èmi ò sọ wípé ìpínlẹ̀ Èkó tàbí ìlú Èkó kì í ṣe titi ilẹ̀ Yorùbá ni ó ní tá a bá ṣí ìwé ìtàn wò ṣé titi àṣà wọn ní ká sọ ni àbí titi ìtàn àbí titi òfin ó ní ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni ojúlówó ìlú Yorùbá ní ìlú Èkó ṣe ẹni náà tó sọ̀rọ̀ ó fi sí ojú òpó ayélujára X rẹ̀ nígbà tí ó ń dáhùn sí ọ̀kan ọ̀jọ̀kan àríwísí tí àwọn ènìyàn ti ń sọ nípa ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ṣe ní orí móhùnmáwòrán ọ̀hún níbẹ̀ ló ti ṣàlàyé tó sì fọ ọ̀rọ̀ ọ̀hún tó mọ́ kangakanga wípé ọ̀rọ̀ tí mo sọ mi ò sọ wípé ìlú Èkó kì í ṣe titi ilẹ̀ Yorùbá ló ní ìlú Èkó kẹ́ ẹ lọ ṣẹnu ní gbọ́nlá fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbé ìròyìn òfegè káàkiri nípa ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí mo ṣe ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde ẹ lè yẹ̀ wò níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló wà níbẹ̀ ni ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Zamfara ó ní á ti sọ̀rọ̀ jáde o tí wọ́n jẹ́ ó di mímọ̀ wípé sẹ́ẹ̀rí sẹ́nitọ̀ Marafa ajá tí ò léyìn ni tó sì jẹ́ pé ó kàn ń gbó lásán ni kódà àìsàn ogbó eléyìí tí wọ́n pè ní dementia ọ̀ǹdà láàmú tára rẹ̀ òtítì tí ìyá bọ̀rọ̀bọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC All Progressive Congress APC ní ìpínlẹ̀ Zamfara òun náà ni wọ́n ti ṣe àpèjúwe sẹ́nitọ̀ Kabiru Garba Marafa gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ajá tí ò léyìn rárá tó kàn ń gbó kódà àìsàn ogbó ó ń dà láàmú bẹ́ẹ̀ tí ń wóhun ó dàbí ìgbà tó jẹ́ pé kò ní ìtẹ̀yàn fi rántí ọ̀rọ̀ bọ̀rọ̀bọ̀rọ̀ mọ́ iná fà á tó fi ń wíwí kóbokòbo nígboro wọn ní tẹ́ ẹ bá ní nínú ọ̀rọ̀ tó sọ òun mà sọ jáde náà ni pé mílíọ̀nù kan nínú ìbò ààrẹ Bọ́lá Tinubu òun náà lòun ọjà gbà pàtì tó bá dọdún 2027 nínú ọ̀rọ̀ eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Zamfara tí wọ́n sọ lábẹ́ alága wọn Alhaji Tukuru Umaru Danfulani eléyìí tó sọ ní ìlú Gusau lánàá èdè yìí níbẹ̀ náà ló ti sọ̀rọ̀ ọ̀hún jáde ó ní ẹ wò Marafa eléyìí tó sọ̀rọ̀ yìí kódà ní ẹkùn ìdìbò rẹ̀ bóyá ló lè mú bò kan ẹni tí ò lè mú bò kan lẹ́kùn ìdìbò rẹ̀ ó náà ní sọ fún àwọn èèyàn wípé ẹ lọ fọkàn balẹ̀ o tó bá di ọdún 2027 mílíọ̀nù kan ìbò lòun ó gbà lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu ẹ dákun bó o ní ó ti ṣe o a máa ń pín tan ajá kọkàn lè mọ́mù bí wọ́n ní tá a bá tiẹ̀ wá ń sọ̀rọ̀ èèyàn ṣé Marafa òun náà láàmú sọ̀rọ̀ rẹ̀ Marafa tó jẹ́ pé kò dá alágbègbè ẹkùn ìdìbò rẹ̀ táwọn èèyàn ọ̀mọ́ rárá ẹni tí wọ́n àdámọ̀ òun náà ní sọ̀rọ̀ tó sì ń sọ̀rọ̀ tí ẹ̀jẹ̀ sì ń bòde lẹ́nu rẹ̀ dementia ní ń dá láàmú tí e bá ṣe bẹ́ẹ̀ ni irú Marafa ni ó mọ̀ sọ pé òun
kojú ààrẹ Bọ́lá Tinubu lọ́dún 2027 ó ní kí ààrẹ ó tiẹ̀ kọ́kọ́ gbàgbé mílíọ̀nù kan ìbò náà torí òun ti kọ́kọ́ kó ìyún sẹ́bíẹ̀sẹ̀ ń dìbò nu mọ́ráfà eléyìí tẹ̀ ń wò yìí ó dàbí ajá eléyìí tí kàn ń gbó tí ń gbó tí ò sì léyìn kò léyìn tó lè fi buni jẹ wọ́n ní tẹ́ ẹ̀ bá gbàgbé ìyẹn ní ọdún 2019 gbogbo nǹkan tí wọ́n sọ pọ̀ dá láàmú ń gbà nàìjẹ́ yìí ò mọ̀ ẹ̀tẹ́ ìbá gbàgbé ẹja ara yín létí o wípé ní ọdún 2019 wọ́n ní nǹkan kan àìsàn kan dá láàmú tí wọ́n fi àìsàn ọ̀hún tí wọ́n fi pe àìsàn tó sábà máa ń ṣe àwọn tí wọ́n bá ti dògbó ìyẹn dementia wọ́n ní ara rẹ̀ ò tí ì yá ni tó jẹ́ para rẹ̀ ti yá ni kò ní máa sọ pé òun o bóun ti ń wòye òun gẹ́gẹ́ bí ẹnìkan lòun ò kojú ààrẹ Bọ́lá Tinubu níbo ni ó ti ṣe ìbéèrè ọ̀hún kéèsè mi ní dáhùn ìwé ìròyìn Nigerian Tribune òun náà lọ́kọ́ tẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀. mo gbéra pọ́n báyìí ìpínlẹ̀ Ọ̀ṣun ni mo mórílẹ̀ o ilé ẹjọ́ májísírèètì kan ni wọ́n ti jo arákùnrin kan sí ọgbà túnirọ pẹ̀lú iṣẹ́ àṣekára ọdún 3 gbáko láláì fi àyè sílẹ̀ láti sanwó ìtanràn kí ni wọ́n ló jí gbé iṣu ló mà jí kó arákùnrin kan ẹni ọdún 28 tí ó jẹ́ òṣìṣẹ́ mẹkáníìkì tí wọ́n pe orúkọ rẹ̀ ní Akeem Jimoh ni wọ́n ti fi ọwọ́ òsì júwe ọgbà túnirọ fún báyìí tí yóò sì lo odidi ọdún 3 gbáko nínú ọgbà túnirọ pẹ̀lú iṣẹ́ àṣekára iṣu ni wọ́n ní ó jí kó iṣu ọ̀hún ni wọ́n sọ wípé owó rẹ̀ yóò tó ẹgbẹ̀rún 45 35,000 naira ni wọ́n sọ wípé iṣu ọ̀hún yóò tó nínú ọ̀rọ̀ tí ilé ẹjọ́ májísírèètì tí ó fi múlẹ̀ ni wọ́n ti fi ẹ̀sùn oníga lóríṣiríṣi ni wọ́n fi kàn án wọ́n sọ wípé ó ṣe ẹ̀ṣẹ̀ yìí ní nǹkan bíi aago 10 alẹ́ ọjọ́ ẹtì ọjọ́ 25 oṣù keje ọdún 2025 nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ka ẹ̀sùn ọ̀hún sí i létí wọ́n kà á lọ sọ́tún wọ́n kà á lọ sósì arákùnrin ọ̀hún kò ṣe méní kò ṣe méjì ó ní olúwa mi òun jẹ̀bi pé kí wọ́n sì bójú àánú wò wọ́n ìgbà tí adájọ́ májísírèètì tó ń gbé ìdájọ́ kalẹ̀ adájọ́ Musbau Ọlátúnjí ni ó bá bi wípé ìwọ arákùnrin kí ló fà á tó fi dá irú ẹ̀ṣẹ̀ yìí ọkùnrin ọ̀hún ó gbójú sókè omi bọ́ lójú rẹ̀ ó ní ebi ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́ òun ló ti òun dé ìdí iṣẹ́ yìí tí òun sì fi jí iṣu kó kí òun lè rí òun jẹ ni adájọ́ ilé ẹjọ́ májísírèètì ó bá bẹ̀rẹ̀ sí ní sìn ìwé òfin wò ó fi ìwé òfin ọ̀hún ó fi múlẹ̀ ó ní ìwé òfin 490 ìwé òfin tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn abala 430 àti ẹsẹ̀ ìkejì ìwé òfin ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tí wọ́n ń lò láti ọdún 2003 níbẹ̀ ló ti tọ́ka ìyà tí ó tọ́ sí ìwọ arákùnrin yìí ìyàwó náà sì ní wípé yóò lọ lo ọdún 3 gbáko nínú ọgbà túnirọ pẹ̀lú iṣẹ́ àṣekára láláì fi àyè kalẹ̀ láti san owó ìtanràn lábẹ́ bó ṣe lè wù kó mọ ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ ẹ lè ṣẹ̀rí ẹ̀ nínú ìwé ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló ti jáde o níbẹ̀ ni ààrẹ Bọ́lá Tinubu ló ti jẹ́ ó di mímọ̀ wípé owó ilẹ̀ òkèrè sí orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà tí màá fi gorípò ó ní 2,200 náà ni mo bá ó ní báyìí ó ti dín díẹ̀ ní 1,500 báyìí ààrẹ Bọ́lá Tinubu òun náà ló sọ̀rọ̀ ọ̀hún ààrẹ Bọ́lá Tinubu ló sọ̀rọ̀ ọ̀hún nígbà tí ó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ igun eléyìí tí wọ́n ṣe àtìlẹ́yìn fún Buhari the Buhari Organization TBO nígbà tó ń gbà wọ́n lálejò ní ọjọ́ ìṣẹ́gun eléyìí tí ó kọjá yìí níbẹ̀ ló ti ń jẹ́ ó di mímọ̀ wípé ìjẹ́ yìí mọ̀ wípé nígbà tí mo goróyè 1,900 naira per dollar òun náà lòun bá oníṣùgbọ́n báyìí ó ti di 1,450 báyìí nílọ́ọ́lọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn igun eléyìí tí wọ́n jẹ́ ti Buhari ọ̀hún tí wọ́n ti jẹ́ igun eléyìí tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú Congress for Progressive Change CPC ìyẹn nínú ẹgbẹ́ òṣèlú APC níbẹ̀ òun náà ló ti ń sọ̀rọ̀ nígbà tí ààrẹ gbà wọ́n lálejò ìyẹn nílùú Àbújá ló ti ń jẹ́ ó di mímọ̀ wípé nígbà tí ọdún 2024 tí yóò fi tẹnubodò ìjẹ́ yìí mọ̀ wípé àwọn ìgbésẹ̀ eléyìí tó lóòrìn òun náà ni àwọn ti gbé nígbà náà láti jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kó dúó kórì kó sì dúó dáadáa nítorí pé à ń ṣe àwọn ìlànà
eléyìí tá a mọ̀ ṣe lórílẹ̀‐èdè yìí tí òfin ní di pé orílẹ̀‐èdè Nàìjíríà ó rọ̀gbọ̀kúlé pé àwọn gbúdọ̀ yáwó nílẹ̀ òkèrè kí ètò ọrọ̀ ajé wa kó tó lè rẹ́sẹ̀ walẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ ó ní òun ò fẹ́ jẹ́ kí àwọn kan kí wọ́n máa lo owó orílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n máa fi ṣiṣẹ́ òòjọ́ tiwọn nítorí pé wọ́n ti mọ̀ wípé ọ̀tọ̀ níye tí wọ́n tà ń bí ọ̀tọ̀ níye tí wọ́n tà lọ́hùn ṣùgbọ́n tá a bá ti mọ̀ wípé iye báyìí òun náà ni kèé ṣe dandan kó o mọ Kàdóso ẹni tí ó jẹ́ gómìnà fún báńkì àgbà ilẹ̀ orílẹ̀‐èdè wa Nàìjíríà kó tó di pé ó lè gba owó náírà ní iye tó yẹ kó o gbà á. Ó ní gbogbo iṣẹ́ eléyìí òun náà lòun ṣe o láti jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè Nàìjíríà kó gòkè àgbà kí àǹfààní àti pèsè iṣẹ́ kó wà fáwọn èèyàn kí oúnjẹ ó sì lè yamùrá sí orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní òun dúpẹ́ o fún àtìlẹ́yìn eléyìí tí àwọn tí wọ́n jẹ́ igun ti Buhari ọ̀hún tí wọ́n ṣe o nínú àwọn tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí ààrẹ lẹ́ni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Nasarawa gómìnà Tanko Almakura àti abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà Abbas Tajudeen òun náà ni wọ́n ti wá ṣe ọ̀rọ̀ àtìlẹ́yìn tí wọ́n sọ fún ààrẹ wípé ẹ wò ó bó bá dọdún 2027 bó kù ràwọ̀ kan lókè Bọ́lá Tinubu òun náà làwọ̀ ó ṣiṣẹ́ fún o. Ìwé ìròyìn Nigerian Tribune kọ̀kọ́ jù bá ń lọ òun náà lèmi ò fi mú jù bá ń lọ tẹ́ ẹ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ ń bẹ̀. tó jẹ́ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa ìgbà tá a bá padà dé a ó máa tẹ̀ síwájú ẹ má yí kúrò níbẹ̀ o ẹ kú kalẹ̀. sáré gba káàdì ìdìbò yìí òkò tó tán o Olúgbénga George yìí máa ń ké báyé gbogbo wa ní kájọlá ẹ tètè gbá òun lágbára sí bòdàrẹ OGA máa ń ké òfara egbò. káre olórin yìí àmúyẹ fún ìdìbò tó ń bọ̀ ní tìbútòrò Nàìjíríà ní láti dìbò fẹ́ni tó bá wù ọ́ ní káàdì yìí máa ń ka yìí. bó ti bẹ̀rẹ̀ náà ní Honorable Gbénga Adétúnjì ọmọlé àrùsà níbodè lókè o tó ń tẹ́gbẹ́ ṣe PDP power pé kápásùbà sílẹ̀ dé ṣúà lọ́lọ́ àbí arábìnrin yìí ṣàlàyé ọ̀rọ̀ káàdì INEC yìí. ọjọ́ ajé Monday 18th August ló ti bẹ̀rẹ̀ tó bá ti pọ́ ọmọ ọdún méjìdínlógún lọ gbà á bóyá ìwọ fẹ́ yípo padà síbòmíràn láti dìbò ni tàbí ó ti ya tàbó sọnù lọ gbà á má ṣe dágunlá o má fò ní dọ̀la lọ gba káàdì ìdìbò rẹ. ìmọ̀ràn yìí wá látọ̀dọ̀ Honorable Olúgbénga George Adétúnjì àti má ṣe bọ̀ ní ẹ wo ọmọ ẹgbẹ́ PDP tọkàntọkàn. ìjọ Christ Apostolic Church Òkèánú Ọ̀fẹ́gùn tó wà níjọba ìbílẹ̀ Ìwájọwà Ìgànná ìpínlẹ̀ Ọ̀yọ́ present their 6th annual powerful prayer program film show and stage drama. nínú àdúrà náà ààyè yóò wà láti mọ̀ nípa iṣẹ́ ọwọ́ oríṣiríṣi bẹ́ẹ̀ ni nípa ètò ọ̀gbìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àkòrí fún ètò àdúrà náà ni and the Lord will wipe away all tears. Olúwa yóò nu omijé gbogbo nù kúrò. eléyìí tó wà nínú ìwé Ìsáyà orí 15 ẹsẹ̀ 8. nínú ètò àdúrà náà máa retí àwọn ẹni àmì òróró Ọlọ́run bíi Pastor David Ajayi tí wọ́n jẹ́ olùgbàlejò Reverend Joel Adédòkun àlejò pàtàkì àti Pastor and Evangelist Sunday Dámilọ́lá Ayọ̀ tí wọ́n jẹ́ agbátẹrù ètò náà ni yóò gbéra sọ bẹ̀rẹ̀ lásọjọ́ keje oṣù kẹsàn-án sí ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún 2025 bẹ̀rẹ̀ lásagogo 8 òwúrọ̀ sí aago 12 ọ̀sán fún ètò òwúrọ̀ tí ètò àṣálẹ́ yóò máa wáyé ní agogo 6 ìrọ̀lẹ́ sí agogo 10 àṣálẹ́. àkòrí fún ọdún yìí ni òṣì òyẹmí ayano entitled to poverty. ètò náà ni yóò wáyé nínú gbọ̀ngàn ìjọ CAC Ọ̀fẹ́gùn Ìwájọwà ìlú Ìgànná. máa retí ìgbàlà ìtúsílẹ̀ àti ìwòsàn nínú ètò náà. wọ́n Jésù gbogbo lọ́wọ́. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí èyí ni láti pe gbogbo ọmọ bíbí ìlú Ìdìkólé nílé lóko lódò àti nílẹ̀ òkèrè wípé ìpàdé gbogbo ọmọ ìlú Ìdìkólé yóò wáyé ní ọjọ́ 11 oṣù kẹwàá ọdún tí a wà yìí 11/10/2025 ní gbọ̀ngàn ìlú Ìdìkólé Town Hall bẹ̀rẹ̀ láti aago 10 òwúrọ̀. a ń fi àsìkò yìí rọ gbogbo ọmọ bíbí ìlú Ìdìkólé jákèjádò wípé kí wọ́n má ṣaláì wá síbi ìpàdé náà. ìkéde yìí wá láti ọ̀dọ̀ Reverend Dr. Báyọ̀ Ọláyọdé lábẹ́ àṣẹ ọba aláyélúwà Nicholas Oyèlámì Fọlárànmí Anínkù ẹlẹ́ẹ̀kejì onídìkó ti ìlú Ìdìkólé ò ní bàjẹ́, ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́, orílẹ̀-èdè Nàìjíríà náà ò ní bàjẹ́ o, àmín. It is time for another Holy Ghost service. Hallelujah.
ẹ darapọ̀ mọ́ iléeṣẹ́ SIP 89.1 FM òkè o láti jẹ àǹfààní ìbùkún tó pọ̀ rẹpẹtẹ nínú ìpàgọ́ àdúrà olóṣooṣù Holy Ghost service tí ìjọ Redeemed Christian Church of God RCCG máa ń gbé kalẹ̀ ní gbogbo oṣooṣù. àkòrí fún ti oṣù yìí ni Destined for Greatness part 4 àyànmọ́ láti di ńlá apá kẹrin. ìpàdé ìpàgọ́ náà ni yóò wáyé bẹ̀rẹ̀ ní dédé agogo 6 ìrọ̀lẹ́ ọjọ́ ẹtì ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ọdún 2025 ní Redemption City ibùsọ̀ mẹ́rìndínláàádọ́ta òpópónà márosẹ̀ lóbàdàn sí ìpínlẹ̀ Ògùn tó sì láǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ SIP 89.1 FM ní dédé agogo 10 àṣálẹ́ àti lójú òpó ayélujára Facebook wa SIP FM òkè o. nínú ìpàgọ́ àdúrà náà máa retí àwọn ẹni àmì òróró Ọlọ́run bíi Pásọ̀ EA Adébóyè tí wọ́n jẹ́ alákòóso àti alábòjútó ìjọ Redeemed Christian Church of God àti àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn pẹ̀lú wọn. nínú ìpàgọ́ náà máa retí ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ àti agbára láti di ńlá. orin ẹ̀mí náà gbẹ̀yìn o. má ṣe jẹ́ kí ọ̀nà jíjìn ìdíre rẹ lọ́wọ́ darapọ̀ mọ́ iléeṣẹ́ SIP 89.1 FM láti jẹ àǹfààní ìbùkún tó pọ̀ rẹ́gẹ́dẹ́ wá gbàdúrà láti tún ayé rẹ ṣe. ẹ káàbọ̀ padà láti ojú ọjà. ẹ̀yin náà lè gbé gbogbo àwọn nǹkan tẹ́ bá fẹ́ kí àwọn ènìyàn ó mọ̀ nípa rẹ̀. bẹ́ẹ̀ni ẹ gbé wá sí ọ̀dọ̀ wa níbí kábàáyín fọn rere ẹ̀. ẹ ó rí wípé gbogbo àwọn ènìyàn ni wọ́n gbọ́ kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan o tó fi mọ́ òkè òkun wọn ó tún gbọ́ pẹ̀lú. eléyìí náà là á ṣe ń fi tó gbogbo ẹ̀yin olùgbọ́ wa ẹ̀yin olùgbé ìlú òkè o àti agbègbè rẹ̀ létí wípé ètò ìpàtẹ ọjà ti iléeṣẹ́ shipholding tí wọ́n ṣe agbátẹrù rẹ̀ òní náà kọ́ ni ó bẹ̀rẹ̀ wọn. òní ni ó bẹ̀rẹ̀ òní gan kí ni ni ó àwọn bẹ̀rẹ̀. nǹkan tí wọ́n rí rà ní ibi ìpàtẹ ọjà yìí. oríṣiríṣi làwọn èèyàn ò ríra o báàgì tí àwọn ọmọ lè gbé lọ léèwé àwọn tí ọmọ fi lè máa gbóúnjẹ lọ ìwé lóríṣiríṣi bírò pẹ́ńsù gbogbo ẹ̀ òun náà ló wà ní bíbà tẹ́ ríra ń bẹ̀ kódà àwọn ohun tí èèyàn lè máa mu bíi tíì gbogbo ẹ̀ náà ló wà ńlẹ̀ àwọn ohun ìdáná òróró ni ẹ̀yin náà mọ bí wọ́n ṣe máa ń kó wà. ṣé ata náà ń bẹ. ó ṣeéṣe kó wà o. ata gbígbẹ kò bá jẹ́ tútù ata tútù àti gbígbẹ gbogbo ẹ̀ náà wọ́n kó wá láti fáàmù. ẹja gbígbẹ ẹja bó ṣe máa ń láìkì ẹ̀ yẹn. ẹran gbígbẹ ńkọ́. kò sẹ́ran gbígbẹ níbo ló ti ń rẹ́ran gbígbẹ. mo èmi bí ọ́ ni. kùndí wọn pé kùndí wa ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tí ẹ ṣàfẹ́ lójú kan ló wà fún àǹfààní àwọn pàápàá jùlọ lásìkò tí àwọn ọmọléèwé tí wọ́n fẹ́ wọlé yìí gbogbo àwọn nǹkan tí wọ́n nílò pátápátá òun náà ni ẹ rírà níbẹ̀ ní owó tí ọ̀gára ní o àwọn tí wọ́n ń ṣe lépè lẹ́ẹ̀kọ̀ọ̀kan báwọn káwọn máa wá láti wá máa fi gbogbo nǹkan dẹ àwọn èèyàn lọ́rùn lágbára Ọlọ́run lónìí òun náà sì ni ìpàtẹ ọjà ọ̀hún yóò bẹ̀rẹ̀ lágbára Ọlọ́run kọ́ lọ́mọ sọ pé òkú ló sọ̀rọ̀ ànídá ọjọ́ lé ikú lọ látìgbà tó bá ti wá bẹ̀rẹ̀ lónìí báyìí bó bá tún ṣe ń lọ a máa jí ẹ máa mọ̀ ṣùgbọ́n lónìí gan òun náà ni ó bẹ̀rẹ̀. o tún wá mọ nǹkan kan tó ṣe pàtàkì gbogbo àwọn nǹkan tí a sọ yé pé àwọn èèyàn ò ríra yìí ẹ̀dínwó ló sì tún wá bàdé. ẹ̀dínwó ni àwọn náà mọ àwọn tó ń rà náà mọ bí ṣe máa ń lọ àwọn náà mọ pé kéè sowó tí ọ gara tí kàn ní pé kẹ́yìn ó dé ẹgbẹ́ báǹkì wa ní CBT center wa tẹ́ bá ti débẹ̀ ẹ ti rí tí wọ́n ti pàtẹ ọjà lágbára Ọlọ́run ìgbà tí ó bá fi tó aago 12 aago 10 nìsín wọ́n bẹ̀rẹ̀ kò jẹ́ bó ṣe jẹ́ fún tòní ni o ṣùgbọ́n látọ̀lá lọ àtàgò 8 àárọ̀ ni àtàgò 8 àárọ̀ òun náà ni. tó káwọnú ìròyìn ọ̀hún ká máa sún sápá iwájú lé ní tèrèjì tèrè nínú ìwé ìròyìn Punch ni mo ti rí ìròyìn títí ọwọ́ mi nìyí ọ̀nẹ́rìṣà ọ̀jájá kejì bàbá ti ń peyamọ́ bẹ́ẹ̀ ni wọ́n ti ń ṣe kùkù kẹ̀kẹ́ láti ṣe àyájọ́ ọdún 10 tí bàbá òun tó gorí ipò Ọ̀ọ̀ni títí Ilé Ifẹ̀ aláìlúwà ọba Adéyẹyè Ògúnwùsì ọ̀jájá kejì ni wọ́n ti ń ṣe kùkù kẹ̀kẹ́ báyìí láti ṣe àyájọ́ ọdún 10 tí wọ́n goróyè àwọn baba ńlá baba wọn ṣe bí ipò ṣu ní ìṣẹ́wù èsì ọ̀hún hù ni ó ṣe pé ọdún 10 lórí àpèrè àwọn baba ńlá baba rẹ̀ Ọ̀ọ̀ni títí Ilé Ifẹ̀ ni olórí Adérónkẹ́ Adémilóyè Ògúnwùsì ló ṣojú fún níbi ètò kan tó ní ṣe pẹ̀lú àpérò àwọn oníròyìn ní ààfin títí Ilé Ifẹ̀ lánàá òde yìí ni olórí ló fi ohùn yìí síta wípé bàbá wọn ti ń múra o láti ṣe ọdún 10 lórí ipò tí wọ́n ti ń ṣe ìgbélárugẹ àṣà àti ìṣe tí afẹ́fẹ́ àlàáfíà ń fẹ́ ní ìlú Ilé Ifẹ̀ àti gbogbo ní ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni ìṣọ̀kan ilẹ̀ Yorùbá ó jẹ bàbá ọ̀hún lógún
ọgbọ̀n ọjọ́ sí ọjọ́ keje oṣù kejìlá ni wọ́n mú o. ìyẹn ni wípé ọgbọ̀n ọjọ́ oṣù kọkànlá sí ọjọ́ keje oṣù kejìlá ni wọ́n fi ṣe ètò náà. nínú ọ̀rọ̀ tí wọ́n fi síta wọ́n sọ wípé kì í ṣe wípé ètò ọ̀hún yóò jẹ́ títí orílẹ̀-èdè nàìjíríà nìkan o ṣùgbọ́n káàkiri àgbáyé ni wọ́n ti kórajọpọ̀ láti máa ṣàmì ọdún mẹ́wàá tí ọ̀nìrìṣà àrólé oòdùà tó ti goróyè àwọn baba ńlá baba rẹ̀. ètò náà ni wọ́n pe àkórí àkọ́kọ́ ní 10 years of àṣẹ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ. wọ́n tún sọ wípé àwọn yóò ṣe àfilọ́lẹ̀ eré àgbéléwò kan tí wọ́n pe àkọlé rẹ̀ ní the journey to Ifẹ̀. gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò ni yóò wáyé tó sì jẹ́ pé púpọ̀ rẹ̀ yóò dálé lórí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá káàkiri orílẹ̀-èdè àgbáyé ni wọ́n sì ti kórajọpọ̀ láti máa ṣe láti bí àwọn orílẹ̀-èdè bíi Brazil, Uganda, Ghana àti àwọn orílẹ̀-èdè míì ni wọ́n ti sàmì kínní ọ̀hún. ìwé ìròyìn Punch jù síta tẹ̀ bá fẹ́ wò ó wà nínú rẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló ti jáde o. níbẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Rivers látẹnu alukoro wọn ló ti ń jẹ́ ó di mímọ̀ wípé ìwọ obìnrin tẹ́tí rẹ̀ gbẹ̀lẹ̀jẹ́ kọ́ gbọ́ téèyàn bá gba owó lọ́wọ́ ọkùnrin tó wá yọjú wo ìjìyà rẹ̀ wà lábẹ́ òfin o. ó ti dá báyìí. iléeṣẹ́ ọlọ́pàá tó fìdí kalẹ̀ ìyẹn sí ìpínlẹ̀ Rivers State Police Command òun náà ni wọ́n mọ̀ ti gbé jáde tó sì ti bọ́ ta bọ̀m̀bọ̀ báyìí lójú òpó ayélujára wípé ìwọ ọmọbìnrin tó o bá ti á wá gba owó lọ́wọ́ ọkùnrin báyìí wípé ò ń bọ̀ o ẹ pàdé ọ̀wá ìjìyà rẹ̀ ó ti wà lábẹ́ òfin nínú fọ́nrán kan eléyìí tí ó jáde láti ẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà obìnrin náà ló sọ̀rọ̀ yẹn síta Grace Iringe kókó sọ pé sáyẹ rí kókó ọ̀rọ̀ òun náà tá a fẹ́ fà jáde òun náà ni wípé ẹ gbúdọ̀ mọ̀ wípé ẹ̀yin obìnrin ìwọ tó o bá gba owó lọ́wọ́ ọkùnrin tó o bá fi lè lọ fún ìpàdé eléyìí tẹ́ ẹ fẹ́ pàdé ìwà gbájúẹ̀ òun náà ló wù lábẹ́ òfin ó sọ tó ní í ṣe ó sì fi gba owó ó ní kéèyàn ó máa gba owó lọ́wọ́ ọkùnrin láì ní jẹ́ pé èèyàn yọjú sí i ó ní ó ti di ìjìyà báyìí lábẹ́ òfin o. alukoro fún ilé ọ̀ṣọ́ ọlọ́pàá ọ̀hún òun náà ló ń jẹ́ ó di mímọ̀ wípé ẹni tí ọwọ́ bá sì ti tẹ̀ wọ́n ní ti ẹni tí wọ́n bá gbowó lọ́wọ́ ẹ̀ ni pé kóhun ó kàn mú ẹjọ́ wá sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá tẹ́jọ́ ọ̀hún bá ti déwájú àwọn wọ́n ní kò sí ṣíṣe o kò sáìṣe gbígbé ni wọ́n gbé obìnrin ọ̀hún tí ó sì fojú winá òfin nítorí pé kí ló fà á tí òfin lè gbowó lọ́wọ́ èèyàn tó sì sọ pé ẹjọ́ ládéhùn wípé ẹ pàdé o ẹ wàá jọ pàdé mọ́ ó wá gba owó ọ̀hún ó wá lọ wo ìtọ́jú rí ọ́ padà rí yọ́ dàbí ìgbà tó jẹ́ pé nǹkan tó gbà ó ju owó lọ ni torí wọ́n gbọ́n mọ̀ béèrè pé ẹ dákun o sójú owó lọ ni ẹ̀ ó mà ti ju owó lọ báyìí ìwọ kan mọ ẹ̀tọ́ ara rẹ tíwọ náà tó bá ti sanwó fún yàn abẹ́gẹ́rẹ́ tí ọba ti wá gbalẹ̀ sí ọlọ́pàá lọ kọ́ lọ rìpọ́ọ̀tù tùmọ̀tẹ́jọ́ ọ̀hún bá jáde bó lè yóò tiẹ̀ ti sọ fún ìyàwó èèyàn náà kí lè yóò sọ kó ṣẹlẹ̀. tọ́ba padà dé dúró ṣé òfin tí wọ́n ń lò ní Rivers yẹn ebi Rivers ni. gbogbo Nàìjíríà ni o wọ́n ti fẹ́ sọ́dọ̀ òfin báyìí o. yóò dé ìpínlẹ̀ Ọ̀yọ́ náà. lágbára everywhere wọ́n ló wà lábẹ́ òfin tẹ́lẹ̀ àwọn làá lò. òkété bóru. àwọn ọkùnrin là mẹ́tọ́ ara wa àmẹ́tọ́ wa ni. ó ti mẹ́tọ́ ẹ báyìí. ó ti mẹ́tọ́ ẹ. gbogbo àwọn tó gbowó lọ́wọ́ ẹ. ó tiẹ̀ ti bọ̀ ó ti ṣèlú sẹ́yìn. ó sì ń gbòòrò mọ́. lóòótọ́ àwọn èèyàn ó sì ń gbòòrò. mo ti kú ń gbòòrò láìpẹ́ tó fẹ́ gbọ́nu. ó ti wà nù yàrá. inú ilé mo wà báyìí ṣùgbọ́n ń gbà yẹn àwẹ́gẹ́ mo waste owó o tí ò ṣe wọrí ni tó ń ṣe hùn àwọn ọmọ jẹ́ tí ò sí ọrí ni. àwọn ọmọbìnrin mo gbèdì fún wọn o mo gbèdì fún wọn. ibi yóò tún máa sọ fún yín pé wọ́n wà lọ gbé fóònù síbi fáànù wọ́n mọ̀ ní mo ti wà lórí ọ̀kadà àṣebi fáànù ni wọ́n máa ń gbé fóònù sí. obìnrin ẹlẹ́dàá mi ọ̀ dà.
yóò dá fáwọn tó gbowó lọ́wọ́ ẹ̀. wọ́n gbà mí o. ọlọ́run ó di fọ́nbò mi ọlọ́run tiẹ̀ ti di ọlọ́run ti di. èwo ni ó ti tó bá ó yá máa kàròyìn lọ. ọ̀dà ọba ní dákẹ́mọ́ dákẹ́ngbà kò sí yọnu. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti fi páńpẹ́ ọba mọ́ arábìnrin kan tí ó bí ọmọ fúnra rẹ̀ ó sì tún lọ rí ọmọ ọ̀hún mọ́lẹ̀ o ní ìpínlẹ̀ Kebbi ló ti ṣẹlẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kebbi ni wọ́n ti fi páńpẹ́ ọba mọ́ arábìnrin kan ẹni 20 ọdún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Mariam Atiku ni wọ́n ti fi ẹ̀sùn kàn wípé ó ń gbìyànjú láti pa ọmọ tó bí fún ara rẹ̀ tó sì gbé ọmọ ọ̀hún lọ sí inú igbó kan o tó lọ rí ọmọ ọ̀hún mọ́lẹ̀ gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà bó ṣe wí ìyẹn CSP Nafiu Abubakar òun ni ó ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní ọjọ́ 25 oṣù kẹfà ọdún 2025 tí a wà yìí nígbà tí arábìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Mariam Atiku tó gbé ọmọ tó fi ìfún ara rẹ̀ bí tó sì gbé lọ sí inú igbó ó rí ọmọ ọ̀hún mọ́lẹ̀ ó sì yọ ọrùn rẹ̀ sókè o ló bá kúrò níbẹ̀ nínú igbó ọ̀hún tí wọ́n pe orúkọ igbó ọ̀hún ní Yaro Bush nínú ọ̀rọ̀ rẹ̀ ó tẹ̀síwájú pé àgbẹ̀ kan tí òun ní oko nítòsí inú igbó yìí tí wọ́n pe orúkọ àgbẹ̀ ọ̀hún ní Alhaji Kabiru Mohammed nígbà tó de ọjọ́ tó tẹ̀lé ọjọ́ yìí ìyẹn ọjọ́ 26 oṣù kẹfà ni àgbẹ̀ lọ sínú oko láti lọ ṣiṣẹ́ ó sàrí wípé kinní kan ó ń da inú igbóró níbẹ̀ wọn tí ó sì tún mi koríko tí koríko ń mì bí ò ṣe yẹ ni àgbẹ̀ yìí ló bá ké sí àwọn ènìyàn yìí pé ẹ wá ẹ̀yin ará àbà ẹ wá ká lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ibí yìí ìgbà tí wọn ó débẹ̀ ọmọ ni wọ́n bá níbẹ̀ o tí ọmọ ọ̀hún tó ti ń mí túpetúpe wọ́n bá gbé ọmọ ọ̀hún dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn gbogbogbò tó wà ní ìpínlẹ̀ náà tí wọ́n sì bá àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí orí wọn pé bí orí aṣarun ní ẹnu iṣẹ́ wọ́n ṣe oríṣiríṣi àwọn ìtọ́jú dókítà tó wà lẹ́nu iṣẹ́ sì fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ọmọ náà ó ti gba àlàáfíà padà ni wọ́n bá tọpinpin ìyá ọmọdébìnrin yìí lọ ni wọ́n fi páńpẹ́ ọba mú un ó ti ń wò kánbó bí òkété inú ayan báyìí ohun tó rí lọ́bẹ̀ tó fi wà arúsọ́wọ́ gbogbo rẹ̀ ni ó fi ẹnu rẹ̀ túṣùká ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ ẹ lè mú kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló wà níbi tí ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ti bu ẹnu àtẹ́lu ìkọlù eléyìí tí ó ń ṣẹlẹ̀ ní Ṣàgàrí eléyìí tí wọ́n sì ń rọ ìjọba ìpínlẹ̀ Sokoto láti bá wọn wá ojútùú yàjóyàjó láti bá wọn wá sí o ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ti ìpínlẹ̀ Sokoto náà ni wọ́n ti sọ̀rọ̀ lórí ìkọlù eléyìí tí ń ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Ṣàgàrí ní ìpínlẹ̀ náà látàrí bí àwọn ènìyàn tó wà ń bẹ̀ tí wọ́n ṣe ń gbé nínú ìlà ìlò tí wọ́n ń gba ẹ̀mí àwọn èèyàn wọ́n ń ṣàwọn èèyàn léṣe kódà wọ́n tún kó àwọn èèyàn tí wọ́n ń kó wọn lọ wọ́n ní eléyìí ti fà á tí gbogbo àwọn tó jẹ́ olùgbé agbègbè ọ̀hún tí wọ́n ti ń fi ilé wọn sílẹ̀ nítorí pé kójúmọ́ rí bí gbogbo ara báyìí ó ń lo oògùn ẹ̀ wọ́n ní àwọn abúlé eléyìí tí ọ̀rọ̀ kàn òun náà ni a ti rí abúlé Askedodo Tonga Barke Datuse Lungu Tonga Doruwa Zango Yanyadu Tonga Nanza àti Ìlà ìlà àbí kò lè jẹ́ ìlà. ìgbà tó gba Hausa ni èmi Hausa Kánò ní jẹ́ mo wá kí n bọ́ ọ̀ka. ok mọ́là ó jẹ́ pé ó dàbí ilé ò lè jẹ́ ìlà bọ́ ILA náà ni ṣùgbọ́n ìlà ni ọ̀jẹ̀ nílẹ̀ Haúsá wọ́n ní ẹ wò ó gbogbo àwọn ará agbègbè yìí òun náà ni wọ́n ti fi ilé wọn sílẹ̀ nítorí pé inú fu àyàfu òun náà ni wọ́n ń gbé o ẹni tí ó wá jẹ́ akọ̀wé ìfiléde fún ẹgbẹ́ òṣèlú PDP ìyẹn ní ìpínlẹ̀ Sokoto Hasan Sahabi òun náà ló wá ti sọ̀rọ̀ jáde o tó ń jẹ́ ó di mímọ̀ wípé àwọn rọ ìjọba ìpínlẹ̀ Sokoto pàápàá jùlọ kí wọ́n lè bá wọn wá ojútùú ìyẹn sí àwọn agbègbè eléyìí tí wàhálà tó ti ń ṣẹlẹ̀ wọ́n ní gbogbo àwọn agbègbè yìí òun náà ló ti dòfìfo nítorí pé òǹkàlùkù òun náà ló ti fi ilé rẹ̀ lẹ̀ tí wọ́n sì lọ ṣe àtìpó ní àwọn ìlú eléyìí tó múlẹ́gbè wọ́n eléyìí náà wọ́n fi ń rọ ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ láti tètè bá wọn wá ojútùú sí kí gbogbo agbègbè ọ̀hún kó mọ̀ dàhòrò tán ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló fẹjú sí o àwọn kọngilá àwọn agbaṣẹ́ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà ní
wọ́n ti ṣe ìfẹ̀hónúhàn o lórí owó tí iye rẹ̀ tó tírílíọ̀nù 4 náírà tí ìjọba àpapọ̀ kọ̀ láti san fún wọn. Àwọn agbaṣẹ́ṣe àti àwọn kọngilá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti pàmọ̀pọ̀ tí wọ́n sì ṣe ìfẹ̀hónúhàn ní olú iléeṣẹ́ tó ń rí sí ètò ìṣúná ní ìlú Àbújá ni wọ́n ti ṣe ìfẹ̀hónúhàn yìí o nítorí àwọn owó kan tí ìjọba àpapọ̀ kọ̀ láti san fún wọn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn, wọ́n sọ wípé owó náà ló tó tírílíọ̀nù 4 náírà owó iṣẹ́ àti àwọn owó míì tó yẹ kí wọ́n san fáwọn. Nínú ọ̀rọ̀ tí akọ̀wé àwọn ẹgbẹ́ ọ̀hún tó fi síta, ìyẹn Babátúndé Ṣeun, òun ni ó jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀ nígbà tó ń bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀. Ó ṣàlàyé wípé àwọn ti kọ́kọ́ fojú ranjú pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ àti àwọn olùṣirò owó tó fi mọ́ mínísítà fún ọ̀rọ̀ owó àti ààtò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè Nàìjíríà Wálé Ẹ̀dùn. Ó ní ṣùgbọ́n wọn ò san owó yìí. Ó ní àwọn làágùn, bẹ́ẹ̀ ni àwọn ṣiṣẹ́ tí àwọn sì ṣe oríṣiríṣi nǹkan. Àwọn ti wojú wọn, àwọn ti ìpàdé ọ̀hún kò mú yẹ́ẹ̀sì. Fún ìdí èyí, àwọn ń ké sí àwọn alẹ́nulọ́rọ̀ nínú ètò ìṣèjọba láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá àti láti wá ojútùú àti ọ̀nà àbáyọ sí sísan owó ọ̀hún fún àwọn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde, ẹ lè mú kẹyẹ wò níbẹ̀. Nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló ti jáde ò tíbi tí ọwọ́ ti ba arákùnrin kan eléyìí tí ó ti fẹ́ fi tipátipá tó fẹ́ fi ọmọ ọdún 15 15 years ọmọ rẹ̀ tó ní òun fẹ́ fi lé ọkọ kó tètè máa lọ lé ọkọ. Ọwọ́ tí a wá bàbá yìí, iléeṣẹ́ ọlọ́pàá ti ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo, òun náà ni wọ́n ti dóòlà ọmọ ọdún 15 kan eléyìí tí bàbá rẹ̀ ẹni ọdún méjìléní àádọ́ta ó ti fẹ́ dojúrò àádọ́ta. Òun náà ni wọ́n sọ pé bàbá rẹ̀ ńlọ́fẹ́ fà lé ọkùnrin lọ. Wọ́n nígbà tí ọ̀rọ̀ jáde ní ìjọba ìbílẹ̀ Òṣè ní ìpínlẹ̀ ọ̀hún, òun náà ni wọ́n ti sọ pé ẹni tí ó jẹ́ adarí fún agbègbè ọ̀hún, òun náà ló pe àwọn ẹ̀ṣọ́ aláàbò wípé ẹ máa bọ ọmọ kan rèé tí wọ́n fẹ́ fi tipátipá tí wọ́n fẹ́ fi fà lọ́kọlọ́ láì sí pé ó ti tó ọdún tó yẹ kó lọ lé ọkọ. Àwọn ẹlẹ́ṣọ́ ààbò ọ̀hún, òun náà ní tẹkọ̀ létí tí wọ́n sì gbabẹ̀ lọ tí wọ́n sì dóòlà ọmọ ọ̀hún. Lójú ọgán náà ni wọ́n gbé ọmọ ọ̀hún lọ sí ilé ìwòsàn láti lọ ṣe àwọn àyẹ̀wò kọ̀ọ̀kan láti lọ ṣe fún o. Wọ́n ní arákùnrin ọ̀hún nígbà tó wá ń sọ̀rọ̀, ó ń jẹ́ ó di mímọ̀ wípé òun torí pé òun fẹ́ fi ọmọ òun lé ọkùnrin lọ nítorí pé àwọn agbègbè eléyìí tí àwọn ń gbé ọ̀hún, àwọn ti jọ fi ṣe àdéhùn láàrin ọmọ òun pé tí ọmọ òun tó bá ti dàgbà òun ó fà lé ọkùnrin tí òun fẹ́ fà lé lọ ẹni ọdún 22 ọ̀hún. Wọ́n nígbà tí àwọn èèyàn wá gbọ́ pé ọmọ yẹn sì jẹ́ ojú ọrùn díẹ̀ kó tó di pé ẹ fà lé ọkùnrin lọ. Wọ́n lọ́rọ̀ yìí náà ni ẹni tí ó jẹ́ adarí fún agbègbè ọ̀hún ló bá gbọ́ tó ní kọjú mọ́rí bí gbogbo ara lóògùn ẹ̀ ló bá pe iléeṣẹ́ ọlọ́pàá wípé ẹ máa bọ̀ ẹ tètè wàá dóòlà ọmọ yìí tí wọ́n sì dóòlà rẹ̀ kí Ọlọ́run kó ṣàánú ẹni ní ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ́. Nínú ìwé ìròyìn Vanguard tó fà jáde òun lèmi náà ti rí eléyìí tí mo fẹ́ fà o. Ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti buwọ́ lu owó tí kò dín ní mílíọ̀nù 22 ó tún lé ọwọ́ $5 gẹ́gẹ́ bí owó tí wọ́n fi wá ojútùú àti ọ̀nà àbáyọ ṣe ibi ọ̀pàgbà fọwọ́mẹ́kẹ́ tó mú orílẹ̀-èdè Nàìjíríà dẹrù. Ìjọba orílẹ̀-èdè USA ni wọ́n ti fi ohùn lédè o tí wọ́n sì ti bu ọwọ́ lu owó tí iye rẹ̀ tó mílíọ̀nù 22 ó tún lé ọwọ́ 5 owó ilẹ̀ òkèrè láti wá ojútùú àti ọ̀nà àbáyọ sí ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìpèníjà tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì fẹ́ jẹ́ kinní ọ̀hún kó dàbí lògbólògbó mi lálàṣe omi àbọ̀ kò gbádùn ara ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹni tó rù ú ó tún kan ìyọnu o. Nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde ni wọ́n ti sọ wípé oríṣiríṣi àwọn ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ní ebi ọ̀pàgbà fọwọ́mẹ́kẹ́ ló ti wà o. Èyí tí ètò ààbò àwọn apá ibìkan ní orílẹ̀-èdè yìí kò sì dúró déédéé bí apá òkè ọya ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọn kò dín ní mílíọ̀nù kan ó lé ọwọ́ 3 ènìyàn tí wọ́n ti sọ wọ́n síbi tó jẹ́ pé wọn ò ní rí oúnjẹ jẹ lábẹ́ bó ṣe lè wù kó mọ. Èyí tí 150 ènìyàn tó sì tún wà nínú àìgbádùn ara bíi ìpínlẹ̀ Borno àti àwọn ìpínlẹ̀ míì lápá òkè ọya. Ìdí rèé tí
ìjọba orílẹ̀-èdè USA yìí tí wọ́n fi gègé wọn buwọ́ lu owó yìí láti wá ojútùú àti ọ̀nà àbáyọ sí ebi ọ̀pàgbà fọ́mẹ́kẹ́ àti ọ̀kan ọ̀jọ̀kan àwọn ètò ààbò tí kò fẹsẹ̀ rinlẹ̀ àti nǹkan míì bíi ọ̀rọ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó ṣẹlẹ̀ lápá ibìkan láti wá ojútùú sí gbogbo rẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀. ìwé ìròyìn Vanguard ló fà á jáde ẹ lè mú kẹyẹ wò níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard ọ̀hún náà ni wọ́n sọ pé ọwọ́ ti tẹ arákùnrin ẹni 30 ọdún kan o nígbà tí wọ́n rí àgékù ara ènìyàn nínú ẹ̀rọ amómitutù eléyìí tí ó gbé sí inú ilé rẹ̀. iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Anambra òun náà ni wọ́n ti sọ jáde tí wọ́n ní ọwọ́ mọ̀ ti bá arákùnrin kan Liberace ní ẹni 30 ọdún òun náà ni wọ́n sọ pé ọwọ́ ti bà ní ìpínlẹ̀ náà látàrí pé kíni wọ́n ní lórí ìwádìí eléyìí tí wọ́n ṣe tí wọ́n sì bá òkùtù ẹni tí ó jẹ́ ẹni ọdún 35 tí wọ́n bá nínú ẹ̀rọ amómitutù rẹ̀. arákùnrin ọ̀hún tí wọ́n sọ wípé Liberace òun náà ni wọ́n sọ pé nígbà tí ìwádìí àwọn kan náà ni ó ta àwọn ará àdúgbò lólobó wípé nínú ẹ̀rọ amómitutù rẹ̀ nǹkan tí ó gbẹnu tán ó wà ń bẹ̀ nígbà tí wọ́n sì fi débẹ̀ wọ́n bá lóòótọ́ o ẹni tí ó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá òun náà ló sọ wípé Liberace ọ̀hún ó ní ìgbà tí àwọn ò fi dé ibi tí àwọn ènìyàn tí wọ́n ti mú wọ́n ti lù ú bíi kúkú bíi yíyè débi jẹ́ pé ẹ̀mí kan báyìí ló kù lẹ́nu rẹ̀ kódà kò tí ì mọ tí ń ṣe kò tí ì jára ayé báyìí kò sì tí ì jẹ́rú ọ̀run kó tó di pé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n tó gbé lọ sí ilé ìwòsàn. wọ́n ní kódà lásìkò tá a wà yìí ó ti wà lábẹ́ ìṣọ́ eléyìí tí ó gbọ̀ngbọ́n nítorí pé kó má bàa sá lọ nígbà tí ara rẹ̀ bá mókun. wọn ẹni tí ó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà Ikioye Orutugo òun náà ló ti wájú ó di mímọ̀ wípé àwọn ti taari ẹjọ́ ọ̀hún lọ sí àkàtà àwọn tó máa ń mójútó àwọn ọ̀daràn jàgùdà páálí nípínlẹ̀ náà láti jẹ́ kí wọ́n wá ojútùú ìyẹn sí ọ̀rọ̀ eléyìí tó wà ńlẹ̀ ọ̀nù. ṣùgbọ́n wọ́n sọ pé òkùtù arákùnrin eléyìí tí wọ́n bá nínú ẹ̀rọ amómitutù rẹ̀ wọ́n ní wọn ò tí ì mọ ẹni tó jẹ́ o ṣùgbọ́n wọ́n ti gbé lọ sí ìyíntòkù wọ́n ti gbé lọ sí ilé ìgbókùpamọ́sí láti jẹ́ kí ìwádìí kó tún tẹ̀ wájú lórí ọ̀rọ̀ ọ̀hún. ìwé ìròyìn Vanguard òun náà ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn Insight Ọ̀yọ́ ni mo rí ìròyìn eléyìí o n ò láàyè bẹ́ẹ̀ ni n ò ní àǹfààní láti lọ sí ilé ẹ̀kọ́ UI nítorí kíni Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn ló fohùn lédè o Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà ni ó ti jẹ́ kí ọ̀rọ̀ yìí kó di mímọ̀ nígbà tí àwọn aláṣẹ fásitì ìlú Ìbàdàn tí wọ́n ṣe àbẹ̀wò sí kábíyèsí láti kí kábíyèsí kú oríire bí orí ṣe gbé dé ipò Olúbàdàn tí yóò jẹ́ Olúbàdàn 40 ṣebí orí tí yóò dádé inú agẹrẹdẹ ní tí jáde bẹ́ẹ̀ ni ọrùn tí yóò lo ìjìgbàrà ìlẹ̀kẹ̀ inú agẹrẹdẹ náà lòun náà tí jáde ìbàdí tí ó lo mọ́ṣáàdì aṣọ ọba tí kọ́nà yanranyanran inú agẹrẹdẹ lòun náà ló ti yọ jáde wá o orí tó gbé Olúbàdàn yìí dé orí ipò ìdí rèé tí àwọn aláṣẹ fásitì ìlú Ìbàdàn tí wọ́n ṣe kóra wọn tí wọ́n sì tò lọ́wọ̀ọ̀wọ́ láti lọ ṣe àbẹ̀wò sí kábíyèsí èyí tí ọ̀gá àgbà fásitì náà tó léwájú wọn ọ̀jọ̀gbọ́n Káyọ̀dé Adébọ̀wálé òun ló léwájú àwọn aláṣẹ fásitì ìlú Ìbàdàn lọ ṣe àbẹ̀wò sí kábíyèsí titun ọ̀hún láti bá kábíyèsí dáwọ́ ìdùnnú nínú ọ̀rọ̀ kábíyèsí Olúbàdàn ó jẹ́ kó di mímọ̀ wípé pẹ̀lú bí fásitì ìlú Ìbàdàn bó ṣe pẹ́ kánrin kéṣe tó sì jẹ́ ọ̀kan gbòógì ní orílẹ̀-èdè àgbáyé èyí tí wọ́n ń pèsè àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti di ipò adarí mú báyìí ní àwùjọ tó sì jẹ́ pé fásitì yìí wọ́n fi àpẹẹrẹ rere wọ́n fi lélẹ̀ ó ní mi ò láǹfààní láti lọ sí fásitì ìlú Ìbàdàn nítorí wípé ní ọdún 1966 wọn ò tí ì dá ẹ̀ka ètò ẹ̀kọ́ èyí tí yóò máa rí sí ìmọ̀ ẹ̀rọ wọn ò tí ì fi síbẹ̀ nígbà náà Olúbàdàn ní ìdí rèé tí mo fi ní àǹfààní láti lọ síbẹ̀ ó wáá rọ àwọn aláṣẹ fásitì náà kí wọ́n tẹ̀síwájú nínú ipa rere àti ìpìlẹ̀ rere tí fásitì náà tó fi sọlẹ̀ láti ọdún gbọ̀nhàn kí wọ́n tẹ̀síwájú lórí rẹ̀ ìwé ìròyìn Insight Ọ̀yọ́ ló kọ ẹlẹ́mu kẹyẹ̀wò níbẹ̀. àyà súnmọ́ àwọn ará ilé báyìí nítorí àkókò wa kí àwọn náà kí wọ́n lè dá sí i 070477064 070477064 kẹ́yìn náà kẹ́ ẹ̀ bá wa dá sí àwọn ìròyìn eléyìí tí a ti kà.
hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. orúkọ yín. níbo ní bàjẹ́ o. yes. wálé ọmọ olówó ají látàkì kìlọ̀n lókè o. ẹ káàárọ̀. ẹ lójú ayé àbẹ̀rí wọ́n rí ẹrí ara yẹn nínú fíríjì yẹn. ẹ sì wá lẹ́ sọ òfin jáde pé ẹni tó bí obìnrin tó bá dámọ̀ nìkan tó bá tó invite tó lọ́wọ́ wá tí ọba wá ẹ máa fọlọ́pàá gbé ẹni tó bá invite tọkùnrin pé tí ọba wá ọmọ ọmọ tó rí kó tó má wá o bí wọ́n lọ kọ́ di pé wọ́n forí wọ́n lọ gé wọn lórí wọ́n lọ ṣe bákan ẹ wo orú eléyìí tó ṣẹlẹ̀ yìí sí torí náà gbọ́ wọ́n má sọ òfin kan pé tó gbìnrín bá ṣàdé. kóbi wọn máa gbowó ni. ọmọ gbowó ni wọ́n ń sọ. tó bá gbowó tí ọba lọ tá a bá ti bí tó bá ti sọ pé ohun tó gbé tó òfin lọ ní òun ti mọ orí èèyàn ti jẹ́ ẹ má jẹ́ wọn gbẹ̀mí wọn nàìjíríà ò ní bàjẹ́ o. ókè o ẹ tó bá ti mọ orú èèyàn tó jẹ́ kó tiẹ̀ mọ́ kó má wulẹ̀ gbowó lọ́wọ́ rẹ̀ àbí. kó tiẹ̀ mọ́ kí wọ́n tiẹ̀ má jọ sọ̀rọ̀ àbí ẹni a bá ti fura sí ká mọ̀ bá rú wọn. ẹni a bá ti rìn ká mọ̀ fura sí. ẹni tó a bá yìí ti fura sí ká yẹra fún ni. ká yẹra fún. àbí. kò jù bẹ́ẹ̀ lọ. hello. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. abẹ́rẹ́kẹ́rẹ́ adégbèsẹ́ mo kí yín o. ẹ káàárọ̀. bàbá mi adéníjì mo kí yín o. àbí kí lorúkọ yín mo kí bàbá kẹ̀ yókù sá. à ń gbọ́ yín ọlọ́run níjọba àlàkà yín o tí pẹ̀fẹ̀ mọ̀ ní dàrú o. àmín o. God bless Nigeria, God bless Òkè Ògùn. orúkọ yín bọ́lẹ̀ tí ń pè. orúkọ tèmi ni afa zikiru lai ọlọ́run mọ̀wàdà olóyè àrẹ amúlòdùn láti Ṣakí. ẹ̀yin kọ́sítọ́mà wa dáadáa lẹ́ ń gbé orúkọ fórúkọ. ohun tí èmi kàn fẹ́ nínú ohun tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí tẹ́ ẹ bá wo gbogbo ibi tí wọ́n wí pé ebi pọ̀ ìyẹn pọ̀ kìí ṣe ojú kẹrẹ ní kẹfà kìí ṣe ìlú kẹrẹ fa wàláì káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà nífa tẹ mp yẹn bá rìn dé mọ lọ mọ tí yẹn bá rìn jìnnà dáadáa yẹn ò rí abùkí ọ̀kẹ́rẹ́ yẹn mọ̀ wípé gbìgìdì ń ṣẹlẹ̀ ṣùgbọ́n àròjọba owó erí ni nǹkan ní owó àròjọba kí wọ́n tiẹ̀ bá gbèsè kí epo wálẹ̀ pátápátá kó wálẹ̀ pátápátá kó rán kárọ̀ dẹ̀mẹ̀ fún un torí èyí ní kúrọ̀ fún yín àfáàtò níyàn òmùnì ọmọ rẹ̀ ní òní jẹ́ tíya o torí pé kí ni tí gbogbo ẹ̀ bá wálẹ̀ tó bá rọrùn wàlá ẹni tí ń bẹ lórí ẹ̀ tá a fi wà nípò rọrùn yẹn òun lé ayé òkè òun lọ́lọ́run ó yìn ìkúsẹ́ o. ẹ ṣé o. ọlọ́run níjọba jẹ́ o God bless Nigeria o ààrẹ amúlòdùn láti Ṣakí. ẹ ṣé o. 070477064 070477064 náà lẹ́ẹ̀ fi dá sí i. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín bọ́lẹ̀ tí ń pè. orúkọ mi ni sùwàkì láti lu òkè. náà màá ń gbọ́ yín o. àdìyàn fúnṣẹ́. lórí ọkùnrin tó tọ́ ló jí iṣu gbé yẹn wọ́n fún ní ẹ̀wọ̀n ọdún 5. ọdún 3. nígbà tí ó ti jẹ́wọ́ pé ibi lọ́pàá òun débẹ̀ yẹn kò yẹ kó ìdájọ́ rẹ̀ tó lè tó báyẹn mọ́ nítorí àwọn èèyàn àìmọye àwọn èèyàn tó ń kó Nàìjíríà jẹ tó jù báyẹn lọ lọ́ sì fojú àánú wò wọ́n ibi ló lóṣù ń débẹ̀ Ọlọ́run jẹ́ kí Nàìjíríà ó bàjẹ́ o àbí àwọn ìjọba kódà kan bá fojú ẹ̀fẹ̀ wo Nàìjíríà kó bàjẹ́. ẹ ṣé 07047777064 àwọn ènìyàn ti wà lójú òpó ayélujára tí wọ́n ń wò wá alábẹ́lówó sùlẹ̀ àti kò fòrọ̀lá wọ́n ń wò wá lójú òpó ayélujára bẹ́ẹ̀ ni wọ́n ń kí wa o bẹ́ẹ̀ ni Abdulwasiu ọmọjagun àwọn náà ń kí wa ẹ̀lú ẹ káàárọ̀. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀. abẹ́rẹ́kẹ́rẹ́. ẹ káàárọ̀. ó bí o. ẹ káàárọ̀. tó àkókò. ọkọ yóò ló ń gbé látàrí tó rò. ẹ káàbọ̀. lórí ọ̀rọ̀ obìnrin tó bí ọmọ tọ́lọ̀ rí ọmọ mọ́lẹ̀ n ò sì bẹ̀rù Ọlọ́run ọmọ tẹ́rù mi ń wá ẹ̀ sunkún sí Ọlọ́run wá pèsè rẹ̀ fún lọ́fẹ̀ẹ́ ó wá lọ rí ọmọ yẹn mọ́lẹ̀ ayé máa ga o Ọlọ́run ṣàánú wa o àti àwọn dókítà tó bá wa tọ́jú rẹ̀ agbára Ọlọ́run lọ́wọ́ tó máa lékún agbára wọn o àgbẹ̀tọ̀ láyọ̀ lórúkọ Jésù o. ẹ ṣé o 07047777064 07047777064 ojú òpó tí ẹ fi bá wa dá sí Ògúnṣọlá Dóyin wọ́n ń kí wa ní ojú òpó ayélujára Ọláwúwo Jacob àwọn náà wọ́n ń kí wa lójú òpó ayélujára Ọládọjà Idris àwọn náà wọ́n ń kí wa. hello ẹ ti wà ń bẹ orúkọ yín o. hello 07047777064. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ó kọ́ yín bílẹ̀ tí ń pè. ọmọ ẹlẹ́yà ni mo sọ̀rọ̀ láti Ṣakí. yes à ń gbọ́ yín ọmọ ẹlẹ́yà. lórí òfin tí
tí wọ́n ṣe ní rìbánu èmi fẹ́ bá àwọn obìnrin bẹ̀bẹ̀ ni tí wọ́n dákun káwọn ìjọba ó dé ìjìyà ni kù torí pé kí ni ẹlòmíín fẹ́ fẹ́ pé ebi ọ̀fà gbà ọwọ́ mẹ́kẹ́nì ni àmọ́ owó tí ọba ti jówó púpọ̀ kí wọ́n yọ̀ǹda rẹ̀ tó bá jówó pé àwọn òbí rẹ̀ lọ́gbà tí wọ́n fẹ́ fọmọ fún tí wọ́n ò fọmọ fún mọ́ ilé ẹni kí wọ́n mọ̀ fèjìyà jẹ wọ́n fẹ́ bá àwọn obìnrin bẹ̀bẹ̀ ni ọmọ ẹlẹ́yà láti Ṣakí. bí ìwọ tó kàrọ̀ yìí bí èèlò ni obìnrin ni ó gbá tí ó fi iye sí o bẹ́ẹ̀ yẹn gbọ́ 100 naira ó ti gbowó 100 naira owó ọ̀kadà. ó bá ti gbọ́ 100 naira ó ti gbowó. ṣé àwọn ọlọ́kadà òkè ògẹ́ wọ́n sì ń gbèrò 100 naira báyìí. ìwọ ló sọ pé bí èèlò mo kàn wá sọ̀n tó owó tó tún fẹ́ẹ̀ sí jẹ́ pòun ló tún fẹ́ẹ̀ kéré jù. wọ́n ní owó wọn sọ o mọ̀wulẹ̀ gbà rárá o. kò bá gba wàsó. ó dáa so ó gba wàsó so gbowó ni. wípé tó yín wá sí ọ̀dọ̀ bọ̀dá Obi o. ẹ̀rọ kì í ṣe tọ̀dọ̀ tèmi ọ̀dọ̀ àwọn ọkùnrin ni kì í ṣe mi. ìwé sọkùnrin obìnrin ní ọ̀. èmi ti kúrò lọ́kùnrin. lóòótọ́ mo ti kúrò lọ́kùnrin. jọkùnrin mọ́. ọkùnrin ni mí ṣùgbọ́n kò sí nǹkan kan tó fi ń jọkùnrin mọ́. irọ́ mọ̀ sí báwọn. mò ń béèrè ni ó wà àbí ẹ̀kọ́ láì tó lè sọkùnrin. ọkùnrin ni irú yín báyìí tó jẹ́ pé ó pọ̀ lọ́wọ́ yín ṣùgbọ́n ọkùnrin tó jẹ́ pé wọ́n bá tó jẹ́ pé ìwọ̀nba tó jẹ èyí táwọn tà làwa ní àbí. àwọn àjẹ tó tà. hello ẹ káàárọ̀ o. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀. yes ó kọ́ yín bẹ̀rẹ̀ tí ń pè. ẹ ṣe ní akúrángà láti ìlú ayétòrò. yes sir ẹ káàbọ̀ sir. àti àwọn adájọ́ tí wọ́n dájọ́ ẹni tó kóṣù. ṣùgbọ́n bí wọ́n ti dájọ́ níbẹ̀ náà ló yẹ kó wọ́n máa dájọ́ àwọn agbésùmọ̀mí. ẹni tí ó gbé iṣu òun ló dá ìdájọ́ fún fún láàyè àti ẹ̀wù ìdájí. ṣùgbọ́n àwọn tí wọ́n gbé yẹn wọ́n bá padà ṣe wọ́n lè pé àwọn fún ní ìdáríjì kódà wọ́n tó fún lówó ńgbà tó ti bẹ̀rẹ̀ kó wọn ní ṣe bẹ́ẹ̀ mọ́. náà la fi sọ pé ọ̀rọ̀ Nàìjíríà ó dàbí pé tọ̀rẹ́ yín bá sọ pé ọ̀rẹ́ abẹ́rẹ́ kéré tọ̀rẹ́ yẹn bá sọ pé òun mọ̀ mí ó háhùn léyìn ó mọ̀ rí odó ní ẹfun kó fi ta yín torí pé ó ti tẹ̀ yín kẹ́yìn ní ọ̀tẹ̀ tó Ọlọ́run bá tún Nàìjíríà ṣe. àmín o. ẹni tí ó bá wa gbé Nàìjíríà dé ibùtí ògo kọlọ́run yọ̀ǹda ru ẹni bẹ́ẹ̀ fún wa. àmín. àgbẹ̀yìn ọ̀kúṣẹ́ o. ó dà ẹ ṣeun. 07047470664. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sá. ẹ káàárọ̀ ó kọ́ yín bẹ̀rẹ̀ tí ń pè. Máyégún ló sọ̀rọ̀ látòkè. yes à ń gbọ́ yín o Mr. Máyégún. ẹ kú ètò. ètò rèé o ẹ bá a dá sí pápápá. nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé tí ẹni tó lọ gbé iṣu tó sọ pé ebi ló ń pa òun owó tí wọ́n fi réètì iṣu yẹn ti pọ̀ ju nǹkan tí yẹn lè sọ pé ebi ń pa òun lọ. so Ọlọ́run jẹ́ kí Nàìjíríà bàjẹ́ o. ọ̀dà kọlọ́run kó ṣàánú wa. tí àwọn tí wọ́n try láti ṣàlàyé bẹ́ẹ̀ ni pé ẹni tẹ́bí bá ń pa ò ní kó èso 35,000 kò ní kó su 35,000 ẹni tẹ́bí bá ń pa yóò mú bíi méjì àbí mẹ́ta ń bẹ̀ ní gbogbo ayé gan ó mọ̀ pé bí ní ń pa ṣùgbọ́n su tí wọ́n sí owó rẹ̀ tó jẹ́ 35,000 ìyẹn jalè ni. kọlọ́run ṣàánú wa ẹni ó mú iṣu méjì bíi mẹ́ta táwọn ìyá lọ́jà bẹ́ẹ̀ gbà mú wọ́n lúlù ò tiẹ̀ ní tó wíwọ́. orílẹ̀-èdè yìí kọ́lọ́run bá wa dá sí i. àwọn tí ń dájọ́ náà ni o àwọn tí ń dájọ́ nù o ẹni tó yẹ pé tẹ́ ẹ bá mú gan fúnra yín gan ẹ fẹ́ lù pa. ilé ẹjọ́ wa dájọ́ fún ẹni ọ̀dà. wọ́n ní ìwọ ọlápá méjì ọlẹ́sẹ̀ o ò lè ṣiṣẹ́ ojú rẹ̀ ò fọ́. wọ́n nà tí ó tàyà. o ò lè ṣiṣẹ́ o ò lè lọ mú ilẹ̀ lóyún ní. lóṣogbo àbí kó lọ múlẹ̀ sí ẹ̀gbẹ́ oko abẹ́rẹ́kéré ń gbòó. nígbò oko mi ń bẹ́ ń gbòó sọ́sẹ̀ bí yẹ̀yẹ́ ni. kódà mo tún lóko lọ́nà ìsàlẹ̀ alúbọ́. mayún o jájọ débi tí tó bá dé ọwọ́ ọjọ́rọ̀ ká lọ oṣù. kò sí wàhálà o ti gbọ́. sẹ́sù rẹ ti ta. hello ẹ káàárọ̀ ọba débi ọmọ rẹ. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà alájì. àlàáfíà ni o. adúpẹ́ o. bàbá olóyìnbó lélẹ̀. bàbá olóyìnbó ẹ káàbọ̀. adó àwọn yìí ni. yes sir. bàbá ò ní gbà tó bá kò ṣe mọ́ ẹ sọ fún gbogbo àwọn ọmọ wa ní orílẹ̀-èdè yìí ohun tí wọn ọba ní ṣe wọn má dá májẹ̀mú kí wọ́n má gbowó lọ́wọ́ ọkùnrin o
àwọn bọ́ọ̀sì tó wà ní òde nísìnyí tí wọ́n bá gbowó lọ́rọ̀ wọn wọ́n tó lọ sọ fọ́lọ́pàá wọ́n bá fún wọn ní búlò léjìká wọ́n kọ lulẹ̀ mẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o Sẹ́ni Adé ti kọrin pé bàbá ò ní gbà tó bá kò ṣe mọ́ ẹ bá mi kí ìtura o olúwa kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. ẹ ṣe o. yọ̀ọ̀gbọ̀n bàbá olóyìnbó. ẹ sí bàbá olóyìnbó. 070477064. ó dà 07047. gbowó lọ́wọ́ ẹni tó mọ̀ pé ò ní wá lọ. owó ọ̀hún gan ṣòro rí lásìkò. lásìkò yìí. kò ṣiṣẹ́ látàárọ̀ mọ́jú. àbí látàárọ̀ dilẹ̀ sùn. ó mọ̀gbà tó ti jí nísìn tó ti ń lé ròyìn mú. àbí wọ́n wá gba owó ọ̀hún kọ́mọ kẹwàá ní yes sir. wá ní mo fẹ́ mọ̀ bọ̀. ilé wa mọ̀ òjò pa afẹ́fẹ́ òjò yìí ń fẹ́ jù o. òjò pa so tó jí bòjò yóò torí bòjò ni. kó torí gbòjò kó faṣọ bóra ìgbọ́ba dọ́dọ̀ rẹ̀. kó sáni owó padà tí ó wà ní mọ̀ pé òun lè torí bòjò. mo ní tó bá torí bòjò tó tutù mú dé yóò sì padà fi aṣọ faṣọ bóra. èrè òkè sọ́dọ̀ tèmi kílé tó wá ń darí ọ̀rọ̀ sọ́dọ̀ mi. mo ní kó torí bòjò kó wá àbí. kó wá kọ́dọ̀ mi kọ́ o kó lọ sóbi tó ń lọ. ẹ káàárọ̀ orúkọ yìí bọ̀lẹ̀ tí ń pè. Ramon Yọ̀kọ̀yọ̀kọ̀ ló ń sọ̀rọ̀ láti Kìsì. Yes sir, Mr. Ramon ẹ káàbọ̀. Onítẹ̀lẹ̀ bàbá Tinubu. Wọ́n dẹ̀ díẹ̀ torí wọ́n ṣe rúlù Èkó. Nàìjíríà ṣe rúlù bẹ́ẹ̀ o. Ó dàbọ̀. ẹ ṣe o màbọ̀ yọkùnyọkùn. a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ lábala tá a dé yìí ká rọra bomila díẹ̀ ní kékeré. ìgbà tá a bá padà dé a ó máa tẹ̀síwájú o ẹ kú kalẹ̀. ojúlówó ohun tó yọnu ìdodo nídajì ara ship 89.1 FM ní gbogbo ènìyàn ń polówó ọjà tí wọ́n fi ń jèrè rẹpẹtẹ olókoòwò ńlá olókoòwò kéékèèké ẹ máa bọ̀ ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ tiwa èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà ẹ bá wa dòwò pọ̀ kẹ́ ẹ jèrè rẹpẹtẹ. ship 89.1 FM. rédíò wo lèyí tó milẹ̀ títí rédíò wo lèyí tó rinlẹ̀ dòdòdò wọ́n gbọ́ wá jákèjádò gbogbo ayé àwọn tó ti mọ̀ wá wọ́n tún sọ fẹ́ lòmíràn àwọn ètò wa dùn ó tún kọ́ni lọ́gbọ́n bó ti ń lọ nígboro ọ̀dọ́ wa lẹ́ ó ti gọ̀ nínú ìròyìn àtayọ wọn àwọn ètò wa tẹ́tí ní gbèsè wọ́n ṣáà ní àrídùnnú rédíò Sip FM ní inú ìròyìn àtayọ wọn àwọn ètò wa tẹ́tí ní gbèsè wọ́n ṣáà ní àrídùnnú rédíò Sip FM ní Sip FM 89.1 ẹ máa gbọ́. rédíò wo ló mi ìlú mi lẹ̀ títí Sip FM sá lórúkọ rẹ̀ tó jẹ́ owó ọlọ́run ló fi wá ságbà ọ̀jẹ̀ níbi ká ṣètò tó nítumọ̀ àwa ni ìròyìn àsìkò tí ò láfiwé àwa ni àṣà ẹ̀fẹ̀ ìmọ̀ràn tó wà pa àwa ni eré ìdárayá lóríṣiríṣi àwa ni orin àti ìlú tó dùn tó ṣe gbọ́ létí àwa ni ẹ má forí adẹ́tùwé tàbí òru láyé olókìtì bí ọbọ̀ òsì nígbò. Sip FM ṣáwáṣá lọ́gà ẹgbẹ́ fún tẹ́bá polówó ọjà yín ní Sip FM yìí kò dájú wàràwàrà lọ́jà yín má ta ò kò dájú. Sip FM ló milẹ̀ máwọn tí ò yé tí wọn ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ báwa ṣàlàgbádé fún o. Sip FM ló milẹ̀ máwọn tí ò yé tí wọn ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ báwa ṣàlàgbádé fún o. ìsí àlọ́kẹ́ òun sálàmú lẹ́sí kébí wọn dà mọ́ fọwọ́ sọ̀yà bóun ṣàlàyé ń gbà ó 89.1 ṣe bá wà ṣàlàgbà wọn. Sip FM ló milẹ̀ máwọn tí ò yé tí wọn ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá wà ṣàlàgbàdé fún. Sip FM 89.1 àwa yàtọ̀ sáwọn rédíò tó ń dún sí. ẹ káàbọ̀ padà láti ibi tí a ti rọra omi làádìẹ̀ ní kékeré abala tá a dé yìí ọ̀rọ̀ nípa ètò ààbò ni à ń sọ o ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ mójútó torí pé ó ṣe kókó sì ṣe pàtàkì nǹkan tá a bá lè mójú kúrò ńbẹ̀ à á mójútó ni ẹ jẹ́ ká jọ ṣe ètò ààbò ó ṣe kókó torí pé ètò ààbò ó ní í ṣe pẹ̀lú ẹ̀mí tètò ààbò bá ti mẹ́hẹ
orí bákan o. bẹ́ẹ̀ ni o. 070477064 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bẹ. hello. akójúmọ́. ojúmọ́ ni o ẹ káàárọ̀. àlejò lówó láti lówó ni. ẹ káàbọ̀ o. ọ̀rọ̀ tí mo fẹ́ dá sí lórí ọ̀rọ̀ ètò ààbò tí à ń sọ. ṣe rí àwọn tó jẹ́ bíi aláàbò wa àti fìgìláńtẹ́ ni àti ọlọ́pàá ni gbogbo tó bá fi jẹ́ bíi security kó wọ́n dákun gbogbo bíi ọ̀nà oko yẹn tó wà tó jẹ́ mọ́ pé bí ọjà wà ń bẹ̀ kó wọ́n dákun kó má máa fi bẹ̀yẹn lẹ̀ lọ́wọ́ báyìí nísìnyí wọ́n ti sinmi díẹ̀ nísìnyí òjijì ni wọ́n bẹ̀rẹ̀ sí máa yọ kó wọ́n dákun kó má lérò pé báyà kò sí àwọn tí ń ṣiṣẹ́ bí wọ̀nyí mọ́ kí wọ́n dákun àpèkọ́ sákèjì ni torí sáìdì ibìkẹ́ ń bẹ ní ọ̀sẹ̀ ibùdó musa tó jẹ́ pé ọ̀nà kan ń bẹ tá a bá ti fẹ́ẹ́ débi odò tí wọ́n ṣe gádà ẹ̀ díẹ̀ báyìí ọ̀pọ̀ oríṣiríṣi ojú lè yín orí tí wọ́n máa kọjá lọ bẹ̀ tí èsì ṣe àgbẹ̀ tí ń dáko ní sáìdì bẹ̀ torí ibẹ̀ ni a fi ń sọ etí ọmọ aráyé pé kí wọ́n máa bá a gbọ́ gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ìjọba ìbílẹ̀ wo ni ibùdó musa wà. láti lọ. 070477064 070477064 lójú òpó ọ̀rọ̀ nípa ètò ààbò là ń sọ. hello. ẹ káàárọ̀ kọ́ yín wọlé tí ń pè o. 070477064 070477064 ètò ààbò kì í sọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké ẹ̀yin ọmọ kékeré dúró de àsìkò yín ti gbọ́ 070477064. hello. ẹ káàárọ̀. abdulrasheed agenda láti àríwá àgbà ọlámíkà lẹ́gbẹ̀ẹ́. mr abdulrasheed ẹ káàbọ̀ ẹ káàárọ̀. yes sir a kọ ọ̀rọ̀ lùsà. yes. ọlọ́run jẹ́ kájú òní òkú wa ní dààmú lágbára ọlọ́run. àmì o àmì. mo ń gbà pé mo fi rọ gbogbo àwọn ọlọ́run bá kárara tí pẹ̀lú bá fẹ́ ṣe bákan bá bí ìjọba fẹ́ wáyé ẹ dákun tó rọ ọlọ́run ẹ má jẹ́ ká ẹni tó bá dégbọ́ bù táǹpẹ́ ní street ẹ má jẹ́ akọ́ báyà gbà kínú mọ́ lójú o bákan náà tó bá fẹ́ wáyé bẹ́ẹ̀ ẹni tó bá ti mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ fẹ́ ṣẹlẹ̀ kó sí kúrò lójú mo tún rọ gbà tó ráyé bá ń ṣe tó jẹmọ́ bí jíjà tàbí àáké ẹ dákun táwọn bá wà ní iwájú wa ẹ dákun jẹ́ ká gbọ́n fún wọn tún sẹ́yìn lórí lómi ń fura o máa mọ̀ pé bóyá kò ní dọ́dọ̀ mi kò ní dọ́dọ̀ mi tó bá dọ́dọ̀ ẹ̀ nìyẹn wọ́n sọ lórúkọ nìyẹn. lẹ́yìn látara bẹ́ẹ̀ àti gbogbo àwọn agbófinró wa gbogbo ọ̀nà tí wọ́n gbà kópa yálà àwọn sọ́jà ni ọlọ́pàá ni àmọ̀tẹ́kùn ni àwọn fìgìláńtì ni gbogbo wọn pátápátá la kí tó a kú ọ̀rọ̀ ọlọ́run ní dáhàlám àbọ̀ ọlọ́run tó ní pọ̀jù ọ̀rọ̀ ọlọ́mọ lórí sí wọn náà tó látara bẹ́ẹ̀ àárọ̀ gba aráàlú ẹ dákun tá a bá ti rí nǹkan tó rú wa lójú ẹ̀yà èdè sàlàyé fáwọn tẹ̀ ká sọ fún kí ló gbé tó tó àti ètò yẹ ànídàmúlágbára náà akíyan ṣiṣẹ́ ọlọ́mọ tẹ̀síwájú ayé tẹ̀. 070477064 070477064. lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sàrúkọ yín o. ẹ kú iṣẹ́ o. ọlọ́run ló ń ṣiṣẹ́ o. àdúrà yẹn ó gba ọpọlọ yín ò ní jọba o. àmín o. ọ̀rọ̀ ti tèmi tí mi fẹ́ sọ ìlú wa kò sí ọ̀nà kan tó wọbẹ̀ tó dáa. ẹ sorúkọ yín fún wa o. adéẹmọ gbẹngà látòfìkì alẹ́ aṣọ ọlọ́gbọgbọrọ. à ń gbọ́ yín. mo ti tó ọmọ 44-45 years nísìn. bí ọ̀nà wa ti wà láti ìgbà tí mo ti gbọ́njú ọ̀nà tó wọ̀lú wa tó mẹ́ta kò sí ọ̀kẹ́kẹ́ tó dá mẹ́ ká tó wà pé ọ̀nà oko. ẹ dákun ẹ bá wa rọ àwọn ìjọba owó tíjú àdúgbò wa ìyà ń jẹ wá. wọ́n ń gbọ́ báyìí. ọpọlọ yín ò ní jọba o. àmín o ẹ ṣé o. ọlọ́run ní fìyà jẹ wá. kó tó di pé àgbé ìpè mí ẹnìkan pé wọ́n sọ̀rọ̀ àkíyèsí kan ní àná mo sì rí i pé n tó dáa káwọn especially àwọn drivers wa tó yẹ kí wọ́n mójútó ni gbogbo àwọn tí wọ́n ń fi ẹrù ránṣẹ́ kí wọ́n mọ àwọn driver kan máa yẹ ẹrù wò wọ́n ní agbègbè òkè ògùn yìí náà ni wọ́n fẹ́ ẹrù ránṣẹ́ sí ibi apá ibì kan wọ́n nígbà tí driver yẹn lọ lójú ọ̀nà táwọn agbófinró àwọn tí wọ́n máa ń yẹ kíní wò wọ́n bá àwọn gbogbo àwọn kùkúyè gbogbo àwọn tí àwọn oògùn olóró àwọn nǹkan tíjọba ò fẹ́ tí ìjọba ò tiẹ̀ fẹ́ fojú rí rárá ni wọ́n bá nínú ẹrù rẹ̀ àsìkò yìí a fi ń lu àwọn driver a fi ń ṣí àwọn ẹ̀yin drivers wa
ẹ jẹ́ kí ẹni tí ó bá fẹ́ fẹ́ rù ránṣẹ́ kó máa fi jẹ́ kẹ́ ẹ mọ content tí ó wà nú ẹrù kẹ́ ẹ tó rìnrìn àjò wọ́n lẹ́ni yẹn báyìí ní ìsìn láti bí ìjẹta àbí nǹkan wọ́n ní lẹ́ni ti wà ní àgọ́ àwọn tí wọ́n yanjú wọ́n sá ní ẹbọ tí wọ́n bá rẹ̀ ní tó lẹ́rù driver ni wọ́n ti pe ẹni tó lẹ́rù igbó ìyá tóun ti rí pé ó dàbí gbàgbé pé kò gbé kọ́ọ̀lù mọ́ ẹ jẹ́ ká jẹ́ ojúlala kan fi sọ́rí fúnra wa ẹ má jẹ́ kí a torí owó irú àwọn ẹrù báwọn tí wọ́n bá ti sọ pé iye báyìí làwọn ó gbé ẹni tí ó fẹ́ fẹ́ rù ránṣẹ́ gan ò ní máìndì ẹ bá ń gbé ẹ má wọrí ẹ sábà ẹ make sure pé ẹ bá ń gbé débẹ̀ tí wọ́n náà mọ̀ sọ pé ẹ má wọrí iṣẹ́ mi ni iṣẹ́ òòjọ́ mi ni mo máa ń gbẹ́rù dáadáa ẹ má yẹ ẹrù tẹ́ gbé wọ́ ọlọ́run níjà ṣe ẹrù gbé o. àmì o ẹ sọ fún ẹni ó lè rò pé tu lójú mi kí n wo tu kí n wo tó wà ń bẹ̀. tọ ọlọ́run mọ̀ ṣàbò wa o àmì o ká gbé ìpè méjì sí tá a fi máa lọ láàárọ̀ yìí 07040777064 hello. hello mr abẹ́rẹ́sílẹ̀. ẹ káàárọ̀ sá o. ẹ káàárọ̀ sá o. orúkọ yín o. orúkọ mi ni adé láti òkè o. à ń gbọ́ yín o. ẹ dákun ẹ̀rọ àtọ lórí ètò ààbò náà ni àwọn wẹ́dà wọ́n wá gbé àwọn orin tó jẹ́ pé ọmọ akọ́fà ọ̀nà títì tó wọn ò dẹ̀ ní kíá eré náà ni wọ́n tún máa bá bọ̀ ẹ̀sáìlè láti sáìdì oríta yẹn wá gbòòrò wọ́n á gbé kílẹ̀kùn kódà wọ́n fẹ́ẹ́ ṣe ọmọ kan léṣe ní ìjẹta ẹ̀dẹ́kun ẹ̀ bá àwọn wẹ́dà fún wọn dẹ́kun wọn bá a jẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run ní jáde kò ń bẹ̀ wò. àmì o. ẹ ṣe o. tó àyà àfẹlẹ yìí. ẹ já máa fi ṣe lọ́jà rí. ká fi gígùn lórí à ń gbé yìí. àní lè gbé ìpè kankan mọ́ báyìí. ẹ wo ẹ já máa dágbére lórí ètò àjímúná fún ti tàárọ̀ yìí a máa pàdé ìyẹn tó bá di orí àwọn àkọ́tún ètò míì ní ìkànnì yìí lógo ọlọ́run kọ́lọ́mọ́ ní òkú ló ń sọ̀rọ̀ kọ́lọ́mọ́ ní òkú òun náà ní ń dágbére torí pé ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ̀ òun náà ló jẹ́ kí àwa náà ká máa fi oge sí i nítorí pé ẹ̀yin gan-an lálátẹ̀rọ̀ gọ̀dì eléyìí tí tó ń dọ́kọ̀ dúró de ọlọ́sìnsìn adúpẹ́ o wípé ẹ̀yin wà ń bẹ̀ fún wa ṣùgbọ́n kó tó di pé màá mọ̀ lọ mo fẹ́ kí ìyàwó ọ̀gá wa pàtàkì ọ̀gá wa am tọ́pẹ́ ní ìkànnì area manager wa ní sip microfinance sip mfi ìyàwó wọn ò ní lọ́jọ́ bí ò ní lọ́jọ́ bí ìyàwó wọn a kí ìyàwó ọ̀gá wa dáadáa àwọn mọ̀mọ́ ti ń di ilé múnú tí wọ́n ń di ilé mú ọlọ́run ní jẹ́ kí wọ́n kó àmúmọ́ra ọlọ́run ní já yín ní ẹ̀yìn ara yín lógo ọlọ́run arábìnrin adéyẹyẹ oyèníran rámọ́tàláì oyèpéjú òní náà ni ọjọ́ bí wọn ìyàwó ọ̀gá wa ni ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o ẹ ní fojú sunkún ọkọ ẹ ní fojú sunkún ọmọ lágbára ọlọ́run I wish you happy birthday long life and prosperity aláṣẹ triple m alága àdúró alága àjókòó akínyìn o ẹ kú ọjọ́ òbí náà ẹ wo títí ọ̀sán tá a máa pàdé lórí ètò gbàgede àríyá aago 3 òun náà ni a pàdé lórí ètò gbàgede àríyá títí ìgbà náà ọlárẹ̀wájú alimi ló kọ tèmi èmi ò ní kú o ẹ̀yin náà ò ní kú gbogbo apátápátá kájọ kí ló dé tó ń yọjú tá ń gba búrẹ́dì lọ́wọ́ rẹ̀ sínà tá ń gba búrẹ́dì lọ́wọ́ rẹ̀ èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú oje ọ̀fẹ́ kiri lọ ni sọ fẹ́ kiri ọjà ni kówó rẹ̀ lè pé a máa pàdé lọ́sàn-án oje ó dàbọ̀ o. tó bí ó ṣe jẹ́ lẹ́gbọ́n gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì ship 89.1 FM àmọ̀rírì yín bẹ́ẹ̀ ni àmọ̀ pàtàkì yín bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa tẹ́ ń wò wá káàkiri orílẹ̀-èdè àgbáyé láṣẹ Ìdùmarè iná ò ní tán owó yín o agbogbo wa a ó sì máa lọ sókè ní gbogbo ìgbà ẹ má wá gbàgbé àwọn nǹkan tó bá tọ́ sí wa ẹ gbé wá sí ìkànnì wa níbí àwọn nǹkan tó tọ́ sí wa òun náà ni ìpolówó àti ìkéde lóríṣìíríṣìí ẹ jẹ́ ká bá yín ṣe ètò yín kí gbogbo àwọn èèyàn kí wọ́n lè mọ nǹkan tẹ́ ń ṣe lábẹ́ òrùlé ẹ jẹ́ á máa lọ lórí ètò tòní ẹ jẹ́ á túnjọ fi ìpàdé sí aago 10 sí aago 11 lálẹ́ òní lórí ètò ọ̀dẹ́npẹ̀tù abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbètẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún títẹ òwúrọ̀ òní wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò máa ṣáì gbémidé bẹ̀rẹ̀ dán ìpàdé wa yóò tún di ọ̀la o ẹ kú kalẹ̀. C89.1 FM. It's time for another Holy Ghost series. Hallelujah. Ẹ darapọ̀
darapọ̀ mọ́ iléeṣẹ́ SIP 89.1 FM òkè o láti di àǹfààní ìbùkún tó pọ̀ rẹpẹtẹ nínú ìpàgọ́ àdúrà olóṣooṣù Holy Ghost service tí ìjọ Redeemed Christian Church of God RCCG máa ń gbé kalẹ̀ ní gbogbo oṣooṣù. àkòrí fún ti oṣù yìí ni Destined for Greatness part 4 àyànmọ́ láti di ńlá apá kẹrin. ìpàdé ìpàgọ́ náà ni yóò wáyé bẹ̀rẹ̀ ní dédé agogo 6 ìrọ̀lẹ́ ọjọ́ ẹtì ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ọdún 2025 ní Redemption City ibùsọ̀ mẹ́rìndínláàádọ́ta òpópónà márosẹ̀ lóbàdàn sí ìpínlẹ̀ Ògùn tó sì láǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ SIP 89.1 FM ní dédé agogo 10 àṣálẹ́ àti lójú òpó ayélujára Facebook